àjò alóore ó ṣayé òde yàtọ̀. Kedere níwé ìròyìn pẹ̀lú rédíò ń pariwo. Ọmọ mo rí gbọ́ mo rí gbà omi jẹ́ tójú mi ń jábọ́. Oríṣiríṣi ṣẹlẹ̀ pé àlóore sọnù bí àgùntàn lásán lásán. Ọlọ́run ṣe ó dáa. Mo ti sọ pàdé orin ọmọ ní bàbá tó bí sáyé. Pé bí adé bá ti sọnù, àbùkù ti dé bòlù. Ayé ò tilẹ̀ ròyìn mọ́ mi wọ́n dá mi lóró. Ọlọ́run ṣe ó dáa. Omijé ṣáda bí agbára ti ṣọ́wọ́ mi lọ. Wẹ́rẹ́wẹ́ lójú ẹ̀mí ọmọ àtàrà gbogbo. Dábìlì olóríjà, rẹ̀mí lẹ́kún olóríjà, lérí o dábìlì olóríjà, lérí. Jẹ́jẹ́ oúnjẹ lọ́lọ́pàá gbé kí àjàrà sínú ọgbà kó máa so. Bàbá àjàrà ṣètò àtò ìtùnú ní fún gbogbo ẹ̀dá tó jẹ́. Eléni ní ìgbìmọ̀ lóru ọba gègé àjàrà kúrò lọ́gbà tó dáa. Ìgbà gbogbo tí mo bá ti rò àròkàn, ìgbà gbogbo tí mo bá ti rò àròsùnkún. Omijé tó bá ṣàn lójú mi ni yóò máa ṣèdájọ́ àṣebí. Torí bẹ́ẹ̀nìkanní ni máa jẹ́ máa mú. Bẹ́ẹ̀nìkanní débi sùn. Àlàáfíà kó bá gbogbo ènìyàn lówùrọ̀ yìí. Bẹ́ẹ̀nìkanní débi sùn. Àjàbí ni o, ó jẹ́ àdìpé. Ògo ni fún Ọlọ́run. Bí wọ́n ṣe gìtá, kò ní pẹ́. Bí wọ́n pọ́n mítà. A yin Ọlọ́run ọ̀gá ògo ẹni tó ní ayé àti ọ̀run. Ẹni náà ká kan, sẹ́ni kejì rẹ̀, ẹni tó kù yóò máa jẹ́ sí wọn. Ọlámilékan Quadri ará Anúgbà. Ọmọ́táyọ̀ ògo rẹ̀ á fọhùn. Ẹni tó kù yóò máa jẹ́ sí wọn. Mo mọ̀ pé kò sẹ́ni tó máa gbé sáyé. Èrè àbáfò ní í ṣe. Ibi àbáfò ní í ṣe. Alájọ bí ajá. Ẹni náà ká kan, sẹ́ni kejì rẹ̀, lẹ́yìn tó kù yóò máa jẹ́ sí wọn. Ẹni náà ká kan, sẹ́ni kejì rẹ̀, lẹ́yìn tó kù yóò máa jẹ́ sí wọn. Mo mọ̀ pé kò sẹ́ni tó máa gbé sáyé. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó gbé sí ayé. Ibi àbáfò ní í ṣe. Ó di dandan ká lájọ bí ó dá ìrìn àjò tó ń bẹ nílẹ̀ yìí. Ìjẹ́ Yorùbá sọ pé kán má jẹ kán má mu bí. Ṣùgbọ́n kí ló fa sábàbí? Aki Sunday, God bless you. Gbogbo ọkàn tó ń gbọ́ mi ẹ rí ajé jẹun lórúkọ Jésù. Ọjọ́ karùn-ún nínú oṣù keje ọdún 2021 la wà yìí. Kò sẹ́ni tí ó gbé sáyé ó ṣe jàre. N tó o bá fè ní ṣe ìtàn ní lọ́la. Ẹ káàárọ̀,
ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àjìn. Mo kí gbogbo orílẹ̀-èdè àgbáyé pé àlàáfíà Ọlọ́run kó bá yín gbé o. Ẹ ò ní sọnù lórí àkàbà ìṣògo. Gbogbo olùgbọ́ mi tó ń gbọ́ mi lénìí, mo fẹ́ jẹ́ kó o gbé àpótí láti jókòó, torí pé ohun tí a fẹ́ yànnàná, ohun tó jẹ́ pàtàkì ní ìgbé ayé ọmọ káàárọ̀ oòjíire ni. Ó lè jẹ́ ogun tó ń jà ọ́ nìyẹn, ó lè jẹ́ èyí tó ń jà mí nìyẹn, ó lè jẹ́ èyí tó ń jà gbogbo ilẹ̀ yìí. Kò sí ẹnìkan tó mórí bọ́ nínú ẹ̀gún àbí èpè. Ọpẹ́ Olúwa, wàá ráàánú gbà o. Kò sí ẹni tó mórí bọ́ nínú ẹ̀gún àbí èpè. Èpè ò ní jà ọ́, ìwọ tó ń gbọ́ mi. Ẹ̀gún tó mọ̀ nípa rẹ̀ ò ní wọ ilé rẹ̀. Tá bá rí ẹnikẹ́ni tí ẹ̀gún ń jà lọ́wọ́, tó dẹ̀ ń bẹ, tó dẹ̀ ń gbọ́ mi níbikíbi tó ti wù kó máa gbọ́ mi, lénìí Ọlọ́run tó ń fẹ̀jẹ̀ pamọ́ jẹ̀mú rẹ̀, kó fi ẹ̀jẹ̀ rẹ̀ nì tó ta lórí igi àgbélébùú ní Kávárì, kó fi pa ẹ̀gún àti àṣìṣe rẹ̀ rẹ́. Kí ni à ń pè ní ẹ̀gún? Àbí kí ni à ń pè ní èpè? Ọ̀rọ̀ tó lágbára ni ègún. Ègún jẹ́ ọ̀rọ̀ tó dunni. Nínúgbà tí ọ̀rọ̀ bá dunni, gbólóhùn tí a fi ìbínú àbí ìtara, ìpayín keke tí a fi sọ sí ayé àwọn ènìyàn. Ẹ̀gún jẹ́ ohun tí ènìyàn ń sọ nígbà tí ó bá wà nínú ìpọ́njú àbí tí ó bá rí ìjákulẹ̀ ẹ̀dá. Ẹ̀gún jẹ́ ohun tó lágbára púpọ̀ nínú ènìyàn. Níbo láti kọ́kọ́ rí ẹ̀gún? Níbo ni ẹ̀gún ti wáyé? Ta ló kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀gún? Ta ló kọ́kọ́ gún ẹ̀gún fún? Tó bá wo Bíbélì rẹ dáadáa, àwọn ènìyàn tí a kọ́kọ́ dá sí orí ilẹ̀, èyí tí a kìlọ̀ fún, èyí tí a fún ní òfin pé má kọjá ibi àbí yàtọ̀ síbi. Òun ni Ádámù àti Éfà ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbé ayé, ẹni tí a fi ọwọ́ Elédùmarè ṣe ìpilẹ̀ṣẹ̀ wọn. Níbẹ̀ ni nígbà tí ejò alárèékérekè, ẹni ìparun, èyí tó wá tó tàn wọ́n jẹ nípa ọ̀rọ̀ ẹnu rẹ̀, pé tí ẹ̀yin bá ti èso tí wọ́n kẹ́ mọ́ ní kẹ́ mọ́ jẹ yóò, èso ìyè ni. Níbẹ̀ láti tàn wọ́n jẹ. Inú Ọlọ́run bàjẹ́ torí pé ó fún wọn ní ohun gbogbo, ṣe ìṣàkóso gbogbo ayé. Ibẹ̀ láti fi wọ́n rí ẹ̀gún àkọ́kọ́. Ẹ̀gún ẹlẹ́ẹ̀kejì, nípasẹ̀ Kéènì àti Ébẹ́lì, ẹni tó pa àbúrò, tó pa ẹnì kejì rẹ̀ nípa ìrúbọ. Tí a bá ní ká máa wo ẹ̀gún nínú Bíbélì, ó jẹ́ tí a
àwọn ènìyàn fira wọn rí lọ́pọ̀lọpọ̀. Ní ìpele kejì, nígbà tí a pa ẹ̀gún àkọ́kọ́ rẹ́ pẹ̀lú ìkún omi, a dánú àpadà. Níbi tí a gbé ń lọ gan ni ìrìn àjò ti èní yìí. Májẹ̀mú kan wà tó wà láàrin Ádámù yẹn, Noah yẹn. Mo fẹ́ jẹ́ kí take note on that place today. Kò sí gbogbo ìran tí ẹ̀gún ò sí. Èyí tí a ti jogún lọ́wọ́ Ádámù àti Éfà. Noah tún gún ẹ̀gún fún ọmọ rẹ̀ níbi ìbálòpọ̀. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ lówùrọ̀ yìí. A fẹ́ sọ nípa ẹ̀gún àti èpè èyí tó ń ja ilẹ̀ Yorùbá lọ́wọ́. Èyí tó mú wa ṣàṣìṣe. Èyí tí a kò rí ọ̀nà àbáyọ rẹ̀. Èyí tó ń jà wá tó sọ wá di ẹrú. Èyí tó mú wa máa ṣọ̀tẹ̀ sí ara wa. Ẹni tó fẹ́ yọ wá lóko ìyà tí a tún gbé ogun tì. Ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé odidi ọ̀rọ̀ ní ègún is a powerful spirit. Agbára ègún sì wà lórí ahọ́n. Orí ahọ́n ohun tí à ń pè síta òun ni ègún. Kí ni ohun? Some people said a voice. What is meaning of voice? Níbo ni ohun ti ń wá? Níbo ni orísun ohun nínú mi àti rẹ̀? Báwo ni ohun ṣe ń jáde tó ń dodindi ọ̀rọ̀? Àṣà ń kọ pé látètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Listen and carefully. Látètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Mix ohun tó bá ti sọ jáde pẹ̀lú àṣà àbí èpè àbí ẹ̀gún is from God. Tí ẹ̀gún bá wá ń lọ sínú ẹ̀gún, tí èpè ń lọ sínú èpè, tí àṣìṣe ń bọ́ sínú àṣìṣe, ǹjẹ́ ó máa pọ̀ sí àbọ̀ máa dínkù? Àwọn kan gbàgbọ́ wípé lẹ́yìn ẹ̀gún kí ló kàn? Ìjẹ́ ìwọ ti ẹ̀ rántí ẹ̀gún rárá? Ó rántí Áábù àti Lábótì. Ohun tó ń mú Áábù, òun ló mú ẹ̀gún wá sí orí àwọn ọmọ rẹ̀. Ohun tó fẹ́ jẹ, ohun tó fẹ́ dà, òun ló kó bá ìrìn àjò rẹ̀ tí kò jẹ́ kó ní àṣeyọrí. Ọba ni lóòótọ́, ó sì bá lórí ohun gbogbo. Ṣùgbọ́n ó pinnu lọ́jọ́ kan, ó pe Lábótì, ó ní ọgbà àjàrà yìí wù mí láti gbà. Màá wá ibi mìíràn tó sàn ju tiẹ̀ lọ fún ọ. Ọlálékan Bọ́sẹ̀, good morning. Bímbọ́ Bademasi, ẹ káàbọ̀ ma, God bless you. Òun ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà location 419 lénìí. That is why we are nursing it today. Ohun tá a nọ́ọ̀sì lọ́wọ́ nìyẹn. Ohun tá a ń tọ́ lọ́wọ́ nìyẹn.
nǹkan oní nǹkan, ipò onípò kò fẹ́ sí orílẹ̀-èdè àbí ìlú àbí ìletò tí ẹ̀gún kì í jà. Ṣùgbọ́n torí ojú kòkòrò, ìsọ gbogbo nǹkan di ti ara ẹni, òun ló mú wa kùnà tí a ń bọ́ sínú ẹ̀gún. Ábù fẹ́ràn ọgbà àjàrà Nábótì láti gbà, ṣùgbọ́n ó ronú pẹ̀lú ìbànújẹ́ lọlé rẹ̀ nígbà tí ẹni tó ní àjàrà sọ pé òun kò fi sílẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Ìyàwó rẹ̀ pinnu pé kí ni òun ní àṣẹlẹ̀ lórí. Ohun tó fà á lénìí ní gbogbo àwọn tí a ń wò gẹ́gẹ́ bí olùgbèjà wa tí wọ́n ò fi sọ̀rọ̀, tí wọ́n ò fi gbèjà wa, ni pé wọ́n ń fẹ́ ohun ti ayé. Wọ́n lé ohun ti ayé. Wọ́n ti gbàgbé pé ohun gbogbo ní àkókò wà fún, gẹ́gẹ́ bí ìwé Oníwàásù orí 3 ẹsẹ̀ 1 ti sọ. Ó ní àkókò ìbí àti àkókò kíkú, àkókò gbígbìn àbí àkókò ìkórè. Words and opposites. Ẹ̀gún àbí ire, èwo ni ìwọ yàn? Èwo ni mo yàn? Ṣùgbọ́n ṣé àwọn tí wọ́n hùwà yìí, ǹjẹ́ wọ́n rántí pé ẹ̀gún ni wọ́n fi ń lélẹ̀ fún ìran wọn? Ṣé wọn kò ní làákàyè débẹ̀ pé ohun tó o bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ni yóò dà lọ́la? Àbí ìṣesí mi, àbí ìṣesí rẹ, kí ni èrè rẹ̀ fún ọmọ rẹ lọ́la? Ẹni tó wò ṣùṣù tó pinnu pé tí ò bá rẹ́yìn ẹ̀ ò ní sinmi. Ibi tí ìpìlẹ̀ ẹ̀gún ti ń jáde nìyẹn. Ìránṣẹ́ Ọlọ́run alààyè, God bless you, Yashilo, ẹ ra àánú gbà o. Ẹ̀gún àti èpè àwọn baba ńlá wa ni wọ́n fi lélẹ̀. Ìjẹ́ ènìyàn dúdú fẹ́ràn ara wọn bí? When you look at American London and tí àwọ̀ wa yàtọ̀ sí ara wa, tí ènìyàn kan nínú wọn bá pa dúdú, you will say wọn ò fẹ́ràn dúdú ni, right? But ṣé dúdú fúnra rẹ̀ fẹ́ràn ara wọn? Ṣé wọn ò fi ẹ̀gún lélẹ̀ fún ara wọn? Babátúndé, wàrà àánú gbà. You provide a cause, bondage to your new generation. À ń fi ìpìlẹ̀ burúkú lélẹ̀. Yorùbá ó ti bẹ̀rẹ̀ tí wọ́n kò fẹ́ gbà kí ẹlòmíràn kó jẹ àbí kó di ńlá mọ́ wọn lọ́wọ́ nípa pé ká máa fi wá ṣe òwò ara wa ní òwò ẹrú. Ẹ já máa wọnú ọ̀rọ̀ náà ká tó wá solution sí ẹ̀gún ilẹ̀ Yorùbá lénìí. Because I believe tí Ọlọ́run bá lè bá mi sọ̀rọ̀ pé àìmọye àwọn èèyàn tán pé kí ni solution lákòókò yìí. And I'm asking my God, what is the solution? Ìwọ ló fi rán wọn mi pé kí n jáde nítorí ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀. Ṣé yóò máa pọ̀ sí ni? Ṣùgbọ́n bàbá mi sọ fún mi pé àwọn nǹkan wà tó yẹ kó o béèrè lọ́wọ́ mi, ṣùgbọ́n tí o ò tí ì béèrè. Àwọn nǹkan tó ní béèrè náà rèé ni mò ń mú jáde wá báyìí. And that is will be solution
to all of us. That is the solution nínú ìgbé ayé ilé tèmi àti ilé tirẹ̀ tí a dẹ̀ máa kúrò lóko ẹrú tí gbogbo ènìyàn bá mú lò tí a sì gbé gbèsè rẹ̀. Láì jẹ́ pé a bá gbé ìgbésẹ̀ rẹ̀ yóò máa lé sí lójoojúmọ́ ni, kì í ṣe èpè bẹ́ẹ̀ ni kì í sì ṣe ẹ̀gún. Gbọ́ mi dáadáa, olùgbọ́ mi tó ń gbọ́ mi lówùrọ̀ yìí. Ọmọ káàárọ̀ ojíire, ọjọ́ ajé lè ní wàhálà ajé fi jẹun. Àwọn olórí wọ̀nyí wọ́n kùnà nípa pé wọ́n ń fi ara wá sí òwò ẹrú. It's not only Nigeria here. When you look at that, you're abroad, you are living. You are a slave on that place. Kò sí ẹni tó fi ilé bàbá rẹ̀ sílẹ̀ tó lọ ilé àjèjì láti lọ ṣe àtìpó tí kì í ṣe ẹrú. Are you feel comfortable on where you are? Ṣé ipò tíbi tó wà yẹn o gbé ìgbé ayé gẹ́gẹ́ bí ọmọ ọba? Ìlú tí o wà tó ò lè jẹun, lóòótọ́ o lè jẹun tó ń wẹ̀ lákòókò tó ń wẹ̀, but o ò lè ṣe bó ṣe wẹ̀ náà. Yorùbá máa mú ará ìlú rẹ̀ àjọ máa dé ilẹ̀ àjèjì. Mami, you will become my director. Màá ní mo fẹ́ gbowó lórí ẹ̀ because before I can help you. Òwò ẹrú ti pọ̀ láti ìgbà tí a ti fi ìpìlẹ̀ lélẹ̀ pé ẹrú ni àwa yóò máa ṣe. Look at our neighboring country here. Ẹ jẹ́ ká wo àwọn neighboring country wa like Cairo, those Arab country. Yorùbá ló máa mú ọmọ Yorùbá kúrò ní Nàìjíríà tó máa mú dé ìrìn àjò tó máa lọ sọ di slave ẹrú mbẹ. Nígbà tó dẹ̀ fẹ́ mú àwọn ènìyàn yẹn kúrò ńlẹ̀, mami, ó deceive fún wọn. Tẹ́ bá ti débẹ̀ yẹn ìgbà mélòó mo fi 1 million gbé ẹ, you will pay my 1 million, okay, wàá fi san 1.5 million, but when you get to the place he will change it. A bẹ̀rẹ̀ sí gbowó lórí ẹ̀. How many people tó ti kó lọ? Àwọn míì wà ní Libya, àwọn míì ti kú, àwọn míì ti ṣe iṣẹ́ nàbì ni wọ́n fi wọ́n ṣe ń bẹ̀ tó jẹ́ pé wọ́n dẹ̀ ń parun. Mami, you are selling today pé ẹ̀gún ò jà ẹ́, you are on among of it. Ó fi ẹ̀gún lélẹ̀. Àwọn ẹ̀gún tó ń jà wá rèé. Ká má ti sọ pé ti location 419, what about you? Ìwọ náà ń kọ́. Ìwọ náà fi ìpìlẹ̀ ẹ̀gún lélẹ̀. Your family is here. Ẹ̀gún tí àwọn ọmọ yẹn sú pẹ̀lú ìnira ń kọ́. O mú ọmọ lọ, o ló fẹ́ lọ ṣe nọ́ọ̀sì. O mú débẹ̀, o lọ sọ sílé aṣẹ́wó. Ọkùnrin 8 10 ń bá sùn. Tí ọmọ yẹn bá wá fi ìnira àti tó ń pass through yẹn tó fi gún ẹ̀gún fún ẹ pẹ̀lú owó rẹ tó fi mú lọ ìrìn àjò. Mami, yóò bá ilé yóò sì bá oko. Àwọn ọmọ rẹ ni wọ́n dàgbà ní Nàìjíríà lẹ́ni tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe ìwàkiwà wọ̀nyí. Àwọn ọmọ tí ìyá wọn ti fi àwọn èèyàn ṣẹrú tó ti bú ẹ̀gún fún wọn. Ṣé ẹ̀gún láúlẹ̀ nìkan ló rò pé ó ń jà wá bí? Àbí èpè láúlẹ̀ nìkan ló mọ̀ pé ó ń jà wá? Níbo ni ìran tèmi ti ṣẹ̀? Níbo ni ìran tiẹ̀ ti gba ẹ̀gún? Ẹlòmíràn mú ẹlòmíràn lọ sóko. Bíbélì ní kí owó alágbàro àbí kókó má kí ìlàgùn alágbàro má ṣe gbẹ kó tó sanwó ẹ̀.
àìmọye tó jẹ́ alágbàro lówó, bàbá rẹ̀ wà lóko kò sanwó alágbàro, ó ní kí ló fẹ́ ṣe, bàbá mi ló nílẹ̀, kẹ́rù ẹ̀ kó jáde kúrò lábúlé mi, send the person away. Ẹ wá rò pé ẹ tó jáde yẹn á fi tinútinú jáde kúrò ńbẹ̀. If not God tó wà lẹ́yìn Jákọ́bù ní ilé ibi tí ó ti lọ ṣe oko ní ẹbí àwọn ìyá rẹ̀, kò bá má mú kankan jáde. Ó ti wà láti ti kọ́ṣe. Ọ̀dàlẹ̀, ẹ̀gbọ́n. Ó mú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tírà. You are maltreated. Ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ni o, wọ́n jọ bí ìwà àti ẹni yẹn ni o. Ó dẹ̀ pọ́n lójú débẹ̀. Àìmọye ẹni míì á tún já ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ní bíléèdì, ọmọ tiẹ̀ sì wà lórí bẹ́ẹ̀dì. Look at this morning, this is 6 o'clock. Ọmọ mi ti jí sí i, ó ti ń fọṣọ, ó ti ń fọbọ́, ṣùgbọ́n ọmọ tiẹ̀ sì wà, ó ṣe lie down on bed. And you are now said, ó fẹ̀gún lélẹ̀, ó kì í ṣe láúlà. You are said you are crying. Ó bẹ̀rẹ̀ sí sunkún pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lénìí. Ìwọ náà lọ́wọ́ ń bẹ̀ náà. You contribute out of it. This is the area God told me. This is the area tọ́lọ́run sọ fún mi pé ohun tó fi gbé ojú kúrò nínú igbe wa ní èrí. This is the area tí Sunday Igboho ń ṣiṣẹ́ tẹ̀yìn kọ tí àwọn ènìyàn ń dà. This is the area you are working hard but you are not successful in anything. This is the area you are tó fi ojú sùn wo ibi tí ire àti àánú yóò ti jáde ṣùgbọ́n tí kò sí ire àti àánú. A ti fi ẹ̀gúnlélẹ̀ àti èpè níbo ló ti ń jà wá. A kọ̀ láti má ṣòtítọ́. Àwọn ọlọ́pàá, àwọn sójà, àwọn adájọ́, àwọn nọ́ọ̀sì, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wa láti fẹ̀gúnlélẹ̀. When we started talking about nurse tí wọ́n pààrọ̀ ọmọ ọlọ́mọ lọ́sibítà tán gbé òkú fún ẹni tí alààyè jẹ́ tiẹ̀. Irú ẹ̀gún wo ni ẹni tó lébọ̀ yẹn fẹ́ fi lélẹ̀ jáde? Ẹni tá a jí ọmọ rẹ̀ gbé tá a dẹ̀ bẹ́ lórí, irú ẹ̀gún wo ló fẹ́ fi lélẹ̀? Ẹni tá a jí ọkọ rẹ̀ gbé tá a sọ di opó ọ̀sán gangan, irú ẹ̀gún wo ló fẹ́ ní kó fi lélẹ̀? Ẹ̀gún ìkírísì sí lójoojúmọ́. Gbogbo nǹkan yìí ẹ̀ ń wá, ẹ jẹ́ ká lọ sínú ìwé Revelation chapter 12 verse 12. Ìwé Revelation ìfihàn orí 12 ẹsẹ̀ 12 ṣó ti wà ń bẹ̀. Nítorí náà ẹ máa yọ̀ ẹ̀yin ọ̀run àti ẹ̀yin tí ń gbé inú wọn. Ègbé ni fún ayé àti fún ohunkóhun. Ègbé ni fún ayé àti fún ohun nítorí èṣù sọ̀kalẹ̀ tọ̀ yín wá nínú ìbínú ńlá nítorí ó mọ̀ pé ìgbà kúkúrú ṣáàlì òun ní. Àwọn tí wọ́n wà lọ́run nìkan, they are rejoice. Inú wọn ń dùn àti fi ayé yìí rè. Ẹ̀gún ti wà lórí ayé yìí. Ó lè fi rí àwọn pásítọ̀ tí bàbá ńlá wọn ti gba ẹ̀gún, tí wọ́n kọ̀ tí wọn kò rí bùkù ẹ̀gún ilé wọn. Lẹ ṣe ń rí wọn tán ṣe rádaràdà. Òun lẹ ṣe ń rí wọn tí wọ́n kọ̀ tí wọn kò lè sòtítọ́ ọ̀rọ̀,
torí wọ́n gbàgbé ohun tí wọ́n là kọjá. Wọ́n bo àṣìṣe ilé wọn mọ́lẹ̀, wọn kò lè sọ fún ayé, a sì ti fi wọ́n ré. Òun lẹ rí pásítọ̀ tó ń rí ọmọ mọ́lẹ̀ sínú chọ́ọ̀chì ẹ̀, tẹ́ǹsì wọn tí wọ́n ṣe àfàrò torí pé wọ́n fẹ́ lé ayé. Àwọn tí wọ́n rí ọmọ wọn mọ́lẹ̀, àwọn tí wọ́n forí wọn gbà pààrọ̀, àwọn tí wọ́n gba nǹkan ìní wọn, àwọn tí wọ́n fi àrékérekè gba gbogbo owó wọn, ẹ dákun, ẹ̀gún wo ni wọ́n fi lélẹ̀? Àwọn ọba tí a yàn sípò, wọ́n ń jayé fàmílétè tutọ́ bíi ti Áábù. Wọ́n ti gbàgbé wípé ìran dé ọmọ wọn. Ẹni tó dájọ́ Awólọ́wọ̀ Yorùbá ni nàá. Irú ọ̀rọ̀ wo lẹ mọ̀ pé Awólọ́wọ̀ sọ nígbà tó ń wo májísírèètì lórí ìtẹ́? Àǹtí mi ẹ káàárọ̀ mọ̀, God bless you mọ̀. Àǹtí mi Ọlá, God bless you mọ̀, ẹ káàárọ̀ mọ̀. Irú àràwọ̀ tí mo bá ní kí n ròyìn adúrú ìyà tí mo jẹ lọ́wọ́ ènìyàn láì ní bàbá àti ìyá níbi tí mo gbé. Ibi tí ẹ̀gún ti lélẹ̀ nìyẹn. Àìfàìsọ̀rọ̀ omijé bá bọ́ sílẹ̀, ẹ̀gún ni. Mami, níbo ni ìwọ náà gbé? Ta ló pọ́n ẹ lójú? Nínú tí mo bá ní ká máa pè wọlé ká máa sọ bí a ṣe gbé ìrìn àjò, mami, ẹ mọ̀ pé àìmọye ẹ̀gún ti já ọ̀pọ̀lọpọ̀. Àbúrò sí ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n sí àbúrò, ẹ̀gún wà láàrin wa. Ọkọ sí aya, aya sí ọkọ, ẹ̀gún wà láàrin wa. Ọkọ fẹ́ jẹ́ kí ti ìyàwó bàjẹ́, bẹ́ẹ̀ ni ìyàwó fẹ́ jẹ́ kí ti ọkọ gan má sunwọ̀n. Ọmọ ń fa ẹ̀gún sí ayé ìyá rẹ̀. Ìyá gan fa ẹ̀gún sí ayé àwọn ọmọ. Ǹjẹ́ ìwọ fi ọmọ rẹ kẹ́ ọmọ ẹlòmíràn? Bó ṣe ń bá ọmọ ọlọ́mọ wí, ṣé bẹ́ẹ̀ ló ṣe ń bá ọmọ rẹ wí? Olórí burúkú, ẹni tí ayé rẹ̀ ò lè sunwọ̀n. Gbọ́, olórí burúkú, ẹni tí ayé rẹ̀ ò lè sunwọ̀n. Ǹjẹ́ ìwọ mọ̀ pé èpè àti ètò ṣẹ́yẹn sí aláìṣẹ̀ tó ń fìyà jẹ, níbo ni èpè yẹn ń padà bọ̀? Olórin yẹn sọ pé ewúrẹ́ bá bojú wẹ̀yìn afẹ́pè fẹ́lẹ́pè. Gbólóhùn ni, ọ̀rọ̀ sì ni pẹ̀lú, ó sì wá látọ̀dọ̀ Ọlọ́run, kì í lọ láì mẹni tó ṣe. The difference to the even tí o gbé òòṣà kalẹ̀ tó ń ta àdísí lórí, tó ní lágbájá ọmọ lágbájá ló ní kó fún ní kinní yìí o, ẹ̀gún kọ́ nìyẹn, èpè, àṣàsí, gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ tí mo sọ nígbà yẹn, àṣàsí nìyẹn. The name of that spirit different to ègún àbí èpè. Lágbájá ọmọ lágbájá, wàá jí ire ni. Ire nìyẹn. Bẹ́ẹ̀ ṣe jí lé ní gbogbo ẹni tó wà ń bí o, ẹ̀ẹ́rájẹ jẹun. Àánú Elédùmarè á bá gbogbo yín gbé. Ògo àti àṣeyọrí á wọnú ayé yín. Ẹ̀gún tí ó ń jà yín láti inú ìrandíran, ogun ọ̀run yóò bò mọ́lẹ̀. Ẹ ò ní sọnù láìròtẹ́lẹ̀. Mami, odidi ọ̀rọ̀ nìyẹn. Àṣẹ sì ní pẹ̀lú. Òun ni àwọn wòlíì àbí pásítọ̀ sọdà ṣàlẹ́ ni pé àṣẹ jáde ọ̀rọ̀ sì tẹ̀lé. What is the meaning of ọ̀rọ̀? Ọ̀rọ̀ ni ìmú Elédùmarè. Ẹni tó ní ayé ní ọ̀run. Ọ̀rọ̀ la fi dá ayé. Ọ̀rọ̀ la fi pàṣẹ pé kí omi kí ó wà, a pè é ní òkun, kí àyẹ̀gbẹ́ ilẹ̀ kí ó wà. Ọ̀rọ̀ sì ni. A ní kí kokoríko jáde, a ní kí ọjọ́ kí ó wà, a ní kí ìmọ́lẹ̀ kí ó wà. Ọ̀rọ̀ la fi dá gbogbo rẹ̀. Ṣùgbọ́n a fi iyẹ̀pẹ̀ mọ́ ènìyàn. Ìdí nìyí ni ọ̀rọ̀ fi lè ṣiṣẹ́ pẹ̀lú ara. Torí pé a mú iyẹ̀pẹ̀ láti fi kírètì ènìyàn. A dẹ̀ ní kí omi kí ó wà, kí àyẹ̀gbẹ́ ilẹ̀ kí ó wà. That means a fi ọ̀rọ̀ dá iyẹ̀pẹ̀, a fi ọwọ́ mọ ènìyàn, a mí ẹ̀mí ìyè sí. Ọ̀rọ̀ ní agbára nínú ayé ènìyàn.
láti control ẹ̀. That is why you are seeing a voice of command. Kú ọmọ ẹ̀ jókòó jáde akọni inú bíbélì pé àyà yóò pa ẹ̀yin àlejò ẹ ó fi ti bẹ̀rù bójó tí ìbẹ̀rù àti òjò jáde níbi kọ̀lọ̀fín. Igi kígi tí bàbá mi kò gbìn ó ní ẹ fi àkélé wọn ẹ kó wọn jù sínú adágún iná. Yes, ọ̀rọ̀ ni. Àwọn nǹkan wọ̀nyí òun ló sódòpọ̀ tó di ẹ̀gún ilẹ̀ Yorùbá lẹ́ni. Ẹ̀gún ilé bàbá tèmi, ẹ̀gún ilé bàbá tiẹ̀, òun ló papọ̀ tó di odindi. Àwọn new generation tí a wá wà yìí, àwọn tí a wò pé olórí lákòókò yìí, àwọn ni wọ́n wá fa wàhálà. Ẹ̀gún a máa ràn. Tó o bá gbébì kan, mami, ibi tọ́lọ́run ò bá ṣàánú rẹ, tí ìyá rẹ tí ò jẹ́ ọlọ́wọ́ mímọ́, tó o bá gbé láàrin àwọn ènìyàn tí ẹ̀gún yẹ kó jà, ẹ̀gún máa jẹ ẹni náà. Òun ni Yorùbá fi sọ pé àgùntàn tó bá bá járìn àjẹgbẹ́. Let me teach you. Ká tó wá wọnú solution lọ. Gbogbo wa la máa rí tiwa pick. God send me to all of you nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá pátá láti ṣe ta ní ẹ̀gún dání. But are you realized your mistakes? Are you accept your mistakes? Ṣé o gbà pé o jẹ̀bi? Òun ló jẹ́ kí àwọn àjèjì borí wa. Deuteronomy 28. Ó kọ́kọ́ ka ìbùkún fún yín. Ìgbà nígbà tó dé ẹsẹ̀ bí ẹsẹ̀ kan, ó bẹ̀rẹ̀ sí ń ka ègún. Tí wọ́n bá kùnà láti ṣe báyìí, tí wọ́n bá kùnà láti ṣe báyìí. Ǹjẹ́ àwọn tí à ń wò bí adarí, àwọn olùdarí ẹ̀sìn, ǹjẹ́ wọ́n kà fún wa? Always in asking for tithe and offering, asking for money, deliverance with money. Many things wọ́n fi ẹ̀gún lélẹ̀. A dẹ̀ sọ pé ẹni tó bá fẹ́ mọlé ìpìlẹ̀ yìí kó ṣọ́ra láti mọlé. Ǹjẹ́ ìpìlẹ̀ tí a ń mọlé léni ǹjẹ́ wà successful? Mami máa love ẹ̀ máa like ẹ̀. Àwọn kan ti débí. Bàbá Ojúyọbọ kí lẹ́ ń pè? Bàbá Arágbèjì. Ìtú wo ni Mágàjí pa? Ìtú wo ló pa? Ìwà tó hù. Ipò ọlá ìfọlágbani lójú. Nínú ọjà. Àwọn tó yẹ kó àwọn ìyá tán fi làágùn gbé àárù, owó wo lẹ gbà lọ́wọ́ wọn? You are asking for tax every day. Different tactics láti fi lọ́ni lọ́wọ́ gbà. Different tax. Look at our states. Lost state káàkiri. When VIO arrest your car, wọ́n á ní kó lọ gba táàsì wa. Do you believe pé táàsì tó o gbà látọdún márùn wọ́n á ní láti dìgbà tí gómìnà yẹn ti bá ń bẹ̀ wọ́n á ní kó lọ gba gbogbo ẹ̀ wá? Ṣé ètò ti kọjá lọ? Company wo ló wá ń gba táàsì ọ̀hún? Bàbá Ìrágbèjì lónìí. Ó tún wá ń yí wọn padà. Òun náà tún gbowó lórí wọn. Ẹ wá ní kí ọmọ má kú ma lọ́wọ́. Ẹni kóun náà wá dé ayé kí àwọn ènìyàn má máa fún lépè. Ṣé ẹni tó fi omijé tó ní kabúkabú tó fi ń tọ́jú àwọn ọmọ? Tẹ̀dẹ̀ ní kí VIO ó mú kan gbé sínú ilé. Mami, they know the right. Wọ́n mọ nǹkan tó yẹ. Ṣé ó lówó lọ́wọ́ ni ò gbàwé mọ́tò yẹn ni? Ṣé orí jẹ ni ò ṣe bọ́ọ̀dì mọ́tò yẹn? Àwọn nǹkan kéékèèké la fi gbé ẹ̀gún dání.
a contractor tó yẹ kó demand pé this is your nǹkan oyè báyìí ni wọ́n ń ta kínní yìí o wá ní wọ́n ń ta kínní $100 torí ó ti mọ̀ pé owó charges yẹn ó máa ná. ṣùgbọ́n ó wá fi 30 ibi tá a ti ṣe láti ń jẹ ẹ̀gún là ń fi lélẹ̀ mọ́mì. àìmọye nínú ọ̀rọ̀ administrator lórí Yorùbá Nation ibi tí ẹ jẹ́ má jẹ́ rìnrìn jìnnà tí ní mo bá ní another topic fún yẹn ni ṣùgbọ́n tí mo fẹ́ sọ ní ti orílẹ̀ Yorùbá torí I don't want to waste time ní ìfẹ́ lò ju 1.5 hours. ẹ̀gún tó ń jà wá lẹ́ni àwọn adarí wa àtàwa tá à ń sọ̀rọ̀ wọ̀nyí mọ́mì ẹ̀gún ti wà lọ́wọ́ wa that is àbọ̀dè tó jẹ́ kí wọ́n lè rí Sunday Igboho tán fẹ́ fi borí ẹ̀ nìyẹn. A love of money. owó la fi bọ́ sí tata tukutu káàkiri. That is why you see people whip omijé. Go ẹ believe pé gbogbo omijé tó ń sọ̀kalẹ̀ yẹn àwọn tí wọ́n fi ìbínú sọ̀rọ̀ àwọn tó fi Sunday Igboho hàn àwọn tán lọ lé ẹ̀ àwọn babaláwo àwọn ẹbí báyìí ni ó rí fún wọn. Yes, you said it and ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ lórúkọ Jésù torí pé wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ balẹ̀ jẹ́. But níbo ni Bíbélì sọ pé níbo ni ogun ti wà? Ó ní láàrin wa ni. The love of money. Everybody come out with into ye can protect ilé wa. You come out and I come out. Èmi náà fẹ́ sọ̀rọ̀, mo fẹ́ polówó ohun tí mo ní. A fẹ́ polówó ohun tí a ní. That is the area we lose the battle. That is the area tí ogun ti fẹ́ fi wọnú ayé wa. Ǹjẹ́ ìgbésẹ̀ tán ni kò gbé lórí àwọn ìrìn àjò wọ̀nyí owó tí àwọn ènìyàn donate fún ẹ ǹjẹ́ ìwọ ṣe? Some people call some people still asking me till today di àárọ̀ yìí what is the solution? Ilẹ̀ Yorùbá, the solution is this. We need to work hand to hand láti rebuke ẹ̀gún. Kì í ṣe ẹ̀gún láńlẹ̀ nìkan ló ń jà wá o. Àyàbí tá a bá fi ẹ̀gún owó lack of money kúrò tá a bá dìde tá a sọ pé enough is enough. But when you call someone, let's go, you'll be asking for money. Ẹ má ṣì mí gbọ́. Sunday ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Ọmọ Adéyẹmí ò béèrè nǹkan lọ́wọ́ ẹnikẹ́ni. Àwọn tán wílìlì ni wọ́n fún. Ǹjẹ́ àwọn tán wà lẹ́yìn ẹ̀ tán sọ pé dádì ẹ máa jó lọ àwọn ẹ̀yìn ẹ̀. Ǹjẹ́ wọn ò gba owó? Mo pariwo síta. Mo ní ẹ má gba owó tó jẹ́ májèlé. Even I call the name of Koiki. But lẹ́ni àwọn ẹlòmíín sọ Koiki ló gbàbọ̀dè kíníkà ló gbàbọ̀dè Làgbàjọ ló gbàbọ̀dè. Kó tún fi ẹ̀gún lélẹ̀ ni. But ask God. Ẹnikẹ́ni tó gbàbọ̀dè. Joshua sọ wípé ẹnikẹ́ni tó bá tún gbé ogun dìde a ó fi àkọ́bí rẹ̀ bẹ̀rẹ̀ a ó fi àbíkẹ́yìn rẹ̀ ètò jásí pé wọn ò ní ní sinmi ọba tó dánwò dádì ilẹ̀ òṣùbà kó tó pàdánù. That is one word. Ó tún sọ fún Ákánì ìwọ Ákánì ìwọ ni ẹni náà tó yọ Ísírẹ́lì lẹ́nu a sì kó gbogbo ilé rẹ̀ síta a sọ lókùúta pa. That is why I love Sharia law.
Abimbola, God bless you. Àwọn náà jẹ́ èèwọ̀. Àwọn ni Akani tó mú ohun èèwọ̀ wọlé. Out of that place, if I started be asking you today, mama baba tó ń gbọ́ mi, àìmọye ẹni tẹ́ fún lówó pé wọ́n lọ fẹ́ ṣe kaba nípa pé wọ́n fẹ́ ra nǹkan báyìí, a nílò nǹkan báyìí, a fẹ́ fi ṣe nǹkan báyìí, but they refuse to do it. They spend the money away. Ibì kan ní owó yẹn ti jáde, ẹ rò pé làágùn tó gbé jáde tó fún yín tí ẹ ò fi ṣe tó yẹ kẹ́ fi ṣe yẹn, ẹ believe pé it's a cost. Ọlọ́run kò mọ̀ wàdà. Àwọn kan predict. Assuming, let's take as a sample to you. I told you, I saw in a fiction, Karajasibi. The dog will be monitor. Okay, you send money to me. I'm not the one. Emi kọ́ ni mo rí o. You worry. O wá fún mi pé, Daddy, go and do this. Biodun, go and do this. Pastor, go and do this. Woli, go and do this. And I collect the money, put it in my account. Spend it. Mami, ṣé o rò pé a ò ní sunkún ẹ̀ lọ́la? Ìwọ tó ń gbọ́ mi, o ò ní sunkún. Ẹ̀gún ilé rẹ, ogun ọ̀run pa rẹ̀. Ẹ̀gún ilé bàbá rẹ tó ń jà ọ́, tó ń ja iṣẹ́ ọwọ́ rẹ lórúkọ Jésù, Ọlọ́run gbẹ̀ṣẹ̀. Ó ní ẹ̀gún yẹn a máa fi bà iṣẹ́ ọwọ́ rẹ jẹ́. Go for the testimony wá rí ń bẹ̀. I'm going there now. You will hear from there. That is where a máa bẹ̀rẹ̀ sí wọnú àwọn ọ̀rọ̀ tí mo ń sọ lọ. Ọlọ́run ó ṣẹ́rìṣì omi ojú ẹnikẹ́ni tó bá fi omi jẹ́ gún ẹ̀gún. Ẹ̀bẹ̀ ní kẹ́ ẹ bẹ̀ Sunday ọmọ Adéyẹmọ kó má tún fi ẹ̀gún lélẹ̀, kó má bàa di pé yóò di yánpọnyánrin. Ẹ̀bẹ̀ ní kẹ́ ẹ bẹ̀ ọmọ Adéyẹmọ torí ó ń ṣiṣẹ́ sílẹ̀ fún àwọn ìran tiẹ̀, ṣùgbọ́n àwọn ìran kan ṣe kíni o, wọ́n ń bà á jẹ́ tí Ọlọ́run sì ṣe kíni tó wà ńbẹ̀. Ẹni tá a pa lọ́mọ ẹ wá ní kó má gẹ̀gùn. Ṣé ọmọ tèmi tó bá dọ̀la tó lọ fẹ́ lára ilé tí ó ti pa àwọn ọmọ ọlọ́mọ tí ẹ̀gún wà, ṣé ẹ̀gún ò wá síbí? Tèmi dẹ̀ ti kú. Níbo ló ti yan ọkọ? Àrà wo ni wọ́n ti dá ń bẹ̀? Níbo ni wọ́n ti yan ìyàwó? Àrà wo náà ti dá ń bẹ̀? We are practicing. I'm practicing. Close that door, please. I'm practicing ẹ̀gún. I'm practicing ìparun. Èmi àti rẹ ní Akani. Àwa la ṣe. Èmi àti rẹ ní Akani. Tá ń fa ìparun fún àwọn aláìṣẹ̀, àwọn ọ̀dọ́, àwọn ọmọ kékeré. Àwọn kan wà ní ilẹ̀ àjèjì ní oko ẹrú tí wọn kò lè wálé. Àwa la ṣe wọn mọ́bẹ̀. Ẹ̀yin pásítọ̀ lẹ ṣe wọn mọ́bẹ̀. Ẹ̀yin wòlíì lẹ ṣe wọn mọ́bẹ̀. Ẹ̀yin ọba lẹ ṣe wọn mọ́bẹ̀. Ẹ̀yin gómìnà lẹ ṣe wọn mọ́bẹ̀. Ẹ̀yin òjèlú president ẹ̀yin lẹ ṣe wọn mọ́bẹ̀ nípa ìwà ọwọ́ yín àìmọ́ yín. Ẹ̀yin lẹ fẹ̀gún lélẹ̀ tẹ́ ẹ jẹ́ káwọn ọmọ wa padà wálé, tẹ́ fi wọ́n sóko ẹrú. Ẹ̀yin lẹ jẹ́ ká máa sunkún tí wọ́n jẹ́ ká máa ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ kí àwọn àjèjì Fínístínì tí à ń pè Fínístínì àkókò yìí tí ó jẹ́ Fúlàní darandaran tí wọ́n ń pa wá lọ́mọ. Kò yàtọ̀ sí ara wọn. Bíbélì sọ pa Fínístínì. When you read your Bible very well, go and look the story of Samson. You will know about how Philistine bí wọ́n ṣe ń ṣe alágbára. Mi ò rí ní ẹ̀bi pé obìnrin lídìí èèyàn wá sí ilé Sunday Igboho. Kò bá mi lábo torí pé àwọn abọ̀rìṣà babaláwo pásítọ̀ gan lè wà nù wọn. They will come and rebuke. I said it. Mo ní àwọn náà ni àwọn làjàlátà náà. Olórí Àjàyí, mọ́mì ẹ rà àánú gbà. Ẹ̀gún ayé ò ní jà yín o. Àwọn ìrandíran, àwọn ọba àná tẹ́ ń rò pé wọ́n ṣe rere tẹ́ bá yẹ ọwọ́ wọn wò, àwọn náà fi ẹ̀gún lélẹ̀. We need to go and search your family very well. Ask
asking for forgiveness from God before we can move to anywhere. A kò lè kúrò ní ilẹ̀ àjèjì láì jẹ́ wípé Ọlọ́run bá dáríjì gbogbo wa. Olórin yẹn sọ pé èmi náà lọ́wọ́ ń bẹ, ìwọ náà lọ́wọ́ ń bẹ, bí ayé yìí ṣe dà lẹ́nìí gbogbo wa là lọ́wọ́ ń bẹ. Bí ẹ̀gún ṣe ń já wa lẹ́nìí gbogbo wa là lọ́wọ́ ń bẹ. We need to do a sacrifice for a God. What is your sacrifice? I'm coming there right now. But hear this from me. Hear this from God. Mo wà nínú ìwé Deuteronomy 28. Olùgbọ́ mi, ẹ jẹ́ ká lọ sí Old Testament 28. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò orí Deuteronomy yìí, a pè é ní ìbùkún. Ó ní ìbùkún fún ìgbọ́ràn. Mami, tí ìgbọ́ràn bá wà, ẹ̀gún ò ní sí nínú ayé rẹ̀. Ádámù àti Éfà kọ̀ láti gbọ́ràn, ẹ̀gún bá wọn. Ábù kọ̀ láti gbọ́ràn. Lẹ́ni you saw many people. Àwọn tí wọ́n ṣẹ̀wọ̀n yìí, àwọn tí wọ́n lọlé Sunday yìí, àwọn tí wọ́n pa wáwọn yìí, wọ́n á lọ ṣe forgiveness lọ́la. Ábù ṣerú ẹ̀, ó faṣọ yamára ẹ̀ lọ́rùn. A mú ẹ̀gún yẹn kúrò láyé rẹ̀, a mú lọ sí ayé àwọn ọmọ rẹ̀. Ẹ̀gún wo la mú kúrò lórí bàbá àti ìyá tèmi, tá a mú wá sórí àwọn ọmọ mi. Lórúkọ Jésù, gbogbo ẹ̀gún tó lálẹ́ wò, tó ń jà ọ́, tó ń jà mẹ́, tó ń ja ilẹ̀ Yorùbá, tó jẹ́ ká máa pẹ́ yín kékeré lójúmọ́ tí kò sí ọ̀nà àbáyọ. Lórúkọ Jésù ti Násárẹ́tì, ẹ̀mí mímọ́ o, fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ẹ́nù báyìí. Àwọn èèyàn ò ṣàmì o. Èyí obìnrin tí ẹ rí ní ipò yẹn tó ń fa lẹ́tà wa ya ní CN àbíbólẹ̀ ń pè é, tí ò jẹ́ kí ìwé yín kọjá. Ǹjẹ́ ìran ti Joshua? Áńgẹ́lì kan sọ fún Joshua pé ọjọ́ tí ìwọ ti gbàdúrà ní èsì àdúrà rẹ ti gbà. Ó ní ṣùgbọ́n àwọn balógun Páṣíà, àwọn ìjọba òkùnkùn ojú ọ̀run. I still remember the day tí mo sọ fún yín pé àwọn pílà márùn, pílà méje tó so ilẹ̀ yìí ró, pílà méje tó so ayé ró, tí o ti gbàgbé ni. Máàmi Alájà, ẹ kú palẹ̀mọ́ ọdún, God bless you mami. Orí yín ò ní gbàbọ̀dè. Ẹ̀gún kẹ́gun ilé bàbá, ẹ̀gún ilé ìyá, lórúkọ Jésù kò ní jà yín. Èpè képè tá a bá ṣẹ́ nítorí yín, lórúkọ Jésù kó padà sórí elépè. Èpè ò ní jà yín o. God bless you my mami. Àwọn ìyá yẹn wọ́n sunkún lójoojúmọ́. Àwọn màmá mi Mọ́túndé, they didn't have a rest of mind. Bẹ́ẹ̀ ni àwọn màmá. Mami, the solution is that we go for forgiveness. People called me. Obìnrin yẹn kí la fẹ́ ṣe fún? Obìnrin yẹn ṣe kẹ́sẹ̀ kíníkan. Obìnrin yẹn jẹ́ ká ṣe báyìí. Obìnrin yẹn jẹ́ ká ṣe báyìí. Ṣé Ọlọ́run ò wá mà sí bí? Ó ní ewé a máa jábọ́ lórí igi, ṣé Ọlọ́run ò mọ̀ sí? I asked God. Obìnrin tí gbogbo ènìyàn ń pè mí nítorí ẹ̀, kí ló fẹ́ jẹ́ kí n ṣe Ọlọ́run? Ọlọ́run sọ fún mi pé àwọn kan ti jẹ àjàrà ẹ̀yìn kan àwọn ọmọ, ṣùgbọ́n ó ní ká má rí mọ́ ní ilẹ̀ Ísírẹ́lì. Ẹ tó bá jẹ àjàrà lẹ́yìn ó kàn. Lọ́jọ́ yẹn Joshua gbàdúrà, ṣùgbọ́n àdúrà rẹ̀ gbà. Ṣé àdúrà wòlíì ò gbà mọ́ ni? Àbí àdúrà àwọn ìránṣẹ́ Ọlọ́run ò gbà? Àbí àdúrà àwọn àyànfẹ́ ò gbà mọ́ ni? Mami, àdúrà sì ń gbà torí pé àwọn àṣírí kọ̀ọ̀kan ń tú. If not God, if not your prayer, why do you want to know? Báwo lè ṣe fẹ́ mọ̀? Kí ló dé tẹ́ ẹ̀ wá ń sọ wípé ẹ̀yin wòlíì, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin alábáláwo, ẹ̀yin orders? Torí pé ẹ̀gún wà nílẹ̀ ni mami. We need to fight that cause. A gbọ́dọ̀ rebuke bondage. A gbọ́dọ̀ tear into pieces. You will see heaven will open. A máa wá rí pé
ojú gbogbo yín á wá là, ilẹ̀ Yorùbá wá stand. Yorùbá nation will move forward. Àwọn ọ̀dàlẹ̀ yóò bá ilẹ̀ lọ. Ó mọyì àwọn tó ṣubú lójú ogun nígbà tí Akáni jẹ́wọ́. Láìsí ìtàjẹ̀sílẹ̀ kò lè sí òmìnira. Ìtàjẹ̀sílẹ̀ lẹ́ ń rí lẹ́ni. Ó lè dọ̀la kó jẹ́ pé ìtàjẹ̀sílẹ̀ tèmi gan ni ìrúbọ fún ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá nation. Ó kan wọn kan lẹ́ni, yóò kan wọn kan lọ́la. Ikú wo ni ò ní pa wá? Ìjọ́ wo la ò ní kú? Ṣùgbọ́n ikú oró kó má pa wá lórúkọ Jésù. A ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Ọ̀rọ̀ mi ń dùn gbogbo ènìyàn. I saw many people in this program tán wà níbí. Àwọn èèyàn ò lè comment, wọ́n ń ronú. Yes! Bó ṣe yẹ kó rí nìyẹn. Go and search yourself. Gbogbo agbára tẹ́lẹ̀ ń wá káàkiri lára tí a fi ń ṣagbára tá a fẹ́ fi jàyé, ẹ ti lo ara ènìyàn. Lára tá a fẹ́ sọ pé a fẹ́ gbòmìnira yìí, ẹ ti lọ yọ ọmọ nínú aláboyún, right? Ẹ̀yin náà ti pa aláìṣẹ̀. Dídì pé ẹ fẹ́ gbàgbára fẹ́ bá Fúlàní jà. What of about that? Nóà sọ̀kalẹ̀ nínú ọkọ̀ nígbà tí ẹ̀kún omi dé. Ó ṣí ẹyẹ ilé sílẹ̀, ó fò lọ. Gbogbo nǹkan ni ìrúbọ wà fún. Wáyé ènìyàn. Ó ní ìwọ kò gbọdọ̀ pa ènìyàn. Ìwọ kò gbọdọ̀ jẹ́rìí èké mọ́ ọmọ ẹnìkejì ẹ̀. Ṣé gbogbo ohun tí administrator rí tí wọn ò exaggerate ẹ̀ kọjá ibi tó wà? Ìjẹ́ wọn ò parọ́ mọ́ ènìyàn. Ọlọ́run sì kọ àyídáyidà. Ibi tí fọ́ọ̀tì ti wá nìyẹn o. Ibi tí a ti kùnà, tí a fẹ́ fi àwọn olórí wa ṣòfò, tá a fẹ́ fi Joshua wa, tá a fẹ́ jẹ́ kó gba idà, tá a fẹ́ jẹ́ kó ṣubú lójú ìjà. Joshua ṣubú lójú ìjà nígbà tá a bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ké pe Ọlọ́run rẹ̀. A sì sọ wípé wọ́n ti jẹ èèwọ̀. Some people has eaten concussion. Àwọn èèwọ̀ concussion, all those rubbish something. Ẹ ti mú èèwọ̀ wọlé sílẹ̀ Yorùbá. Ó ní ọwọ́ wa ò ṣe tí ì tẹ àwọn wèrè alágídí, àwọn ẹni ibi kọ̀kọ̀ gómìnà òfò, àwọn tí wọ́n pera wọn ní pásítọ̀, wọ́n pera wọn ní wòlíì, wọ́n pera wọn ní gbogbo àwọn ẹni ibi, àwọn ẹni kọ̀kọ̀ tí wọ́n wà nínú àwọn òmùkànṣeka, tí wọ́n wà nínú kọ̀rọ̀, tí wọ́n ń tafà sínú ìmọ́lẹ̀. If I can be open this program for you, I will spend more than 6 hours in this program, and I will tell you the facts. If you like, don't call me. If you like, ask me to prayer. Kò kàn mí. Ọmọ ọlọ́mọ la fi ń lépa ikú. Ṣùgbọ́n kí ni ìwọ náà ṣe? Kí ni ìwọ náà jẹ? Inú yín ò dùn síra yín. Ẹ fogun jara yín. Bí ọdún ò fẹ́ràn Tẹ́ni ọmọ ológo, Tẹ́ni ọmọ ológo ò fẹ́ràn Koiki, Koiki ò fẹ́ràn Bàbá Ìjẹ̀ṣà, Bàbá Ìjẹ̀ṣà ò fẹ́ràn Asọ̀rọ̀ kan, gbogbo yín ẹ fẹ́ràn ara yín. Ẹ dẹ̀ sọ pé ẹ ń lọ. Where are you? Wíbo lẹ̀ ń lọ. You need to cooperate. If you can cooperate, the spirit will work. The angel Michael will come down and strike. Ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àjàbíyànjú. Àwọn ẹ̀mí mímọ́ ti dúró láti jà, but fún wọn láyè láti jà.
àwọn òrìṣà yín tẹ́ ẹ pè gbogbo ti dúró láti jà ṣùgbọ́n ẹ fún wọn láyè láti jà. Èmi lọ̀gá ìwọ lọ̀gá, ẹ jẹ́ káyé yìí ó lójú. Ìwọ ni ti Paul, àwọn kan ní tàpólò, ẹ jẹ́ asinmi. Ẹ wá ń fà wọn ara wa ṣòfò. Tógun ò bá ṣe é lọ, ẹ jẹ́ àpadà sẹ́yìn. Why be fighting yourself? Ẹ fà wọn alára ká sílẹ̀, ẹ fà wọn tí wọn ò sọ̀rọ̀ sílẹ̀. Tó bá jẹ́ ènìyàn méjì mẹ́ta ló fẹ́ sọ̀rọ̀ mọ́ mi, ẹ sọ̀rọ̀ with one voice. Ènìyàn méjì ń gba ìlú náà. Èèyàn mẹ́wàá la rán lọ sí ilẹ̀ Jẹ́ríkò láti lọ ṣe aná síbẹ̀. Àwọn méjì náà mú ìròyìn ayọ̀ dé, àwọn mẹ́jọ kò mú ìròyìn ayọ̀ dé. The third, which is Joshua and Caleb, ló mú ìròyìn ayọ̀ wá. Àwọn ni wọ́n sọ pé a lè gba ilẹ̀ yìí, àwọn ló sọ pé a lè dúró, àwọn ló sọ pé a lè gbà á láì mísẹ̀. And sell it several times. Gbogbo yín tẹ̀ ń lé ilẹ̀ Yorùbá nation is not post you are looking for there. Kásá rí mi pé mo wà mẹ́. Kásá mà mí pé mi ni mò ń fọ̀hún. Ẹ̀yin náà lè fẹ́ di president. Post tó ń wò sùn ní pé ó fẹ́ di president Yorùbá nation. You want to become a first president. That is why you're fighting for your rights. You want to become a first governor in Yorùbá nation. That is why you are pumping yourself like a caterpillar. Ẹ̀yin lẹ fogun jà wá. Ẹ̀yin lẹ rán ní mínísà. Ẹ̀yin lẹ rẹni tí ó kàwé yìí tí ó kàwé. Ẹ fi àwọn ọlọ̀tẹ̀ sílẹ̀. Kò sí kí ọ̀tẹ̀ kí ó má wà. Ṣùgbọ́n a máa borí ọ̀tẹ̀. Àdìtẹ̀ Mósè gan. Àdìtẹ̀ Ábúráhámù. Nígbà tí tó mú Lọ́ọ̀tì débì kan ó dìtẹ̀ ẹ̀ ṣùgbọ́n kí ló gbẹ̀yìn ọ̀tẹ̀ lé Lọ́ọ̀tì? Iná jó gbogbo nǹkan ìní rẹ̀ run ní nàá. Some people said some words tó jẹ́ pé etí ò ṣe gbọ́. Ǹjẹ́ ẹni tí Ọlọ́run ò lè dá? Ìtí Ọlọ́run ò lè mú ṣé ó ti dà? You fearing to talk to the person tó jẹ̀bi. Ẹ máa dún each group gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ nínú group ohun la fi sọ síbẹ̀. Kí ni àṣẹ ọ̀rọ̀ inú Facebook tó fi ń wò mí yìí? Májẹ̀mú kan ló wà nú ẹ̀ tá a fi ń gbọ́ra wa ní gbogbo àgbáyé náà. Ṣòro kò ṣẹ̀yìn Ọlọ́run ni. Tó bá dúpọ̀ Ọlọ́run ò lọ́wọ́ sí kò lè ṣiṣẹ́ ara sínpa nítorí ṣe síbẹ̀ wó dànù. Ta ló dàbí rẹ kò sí láyé yìí àti lọ́run. That is the image of God. Ọlọ́run fi ń fi àwọn nǹkan wọ̀nyí hàn wá pé òun wà lóòótọ́. Ẹni tó tò ó pọ̀ ṣé ọpọlọ ẹ̀ ló débẹ̀? Tó bá tò ó pọ̀ tí ò bá ṣiṣẹ́ ńkọ́? Ọlọ́run fi yẹ̀pẹ̀ mọ èèyàn. Nígbà tí Ọlọ́run ti mọ ènìyàn tó ti ń ṣe bá ṣe system bá ṣe computer bá ṣe phone bá ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe, ǹjẹ́ wọ́n create heart téèyàn bá kú ṣóyìnbó lè ṣe ẹ̀mí mi fún kó máa jí? That is why they are practicing robots. Robot iná lè ṣe tí bátìrì robot àbí iná robot bá kú mọ́ mi ṣó lè mú fún mọ́? Máa wo bí pé o máa kú lọ́jọ́ kan. Stop it things you are doing bad thing. Àwọn ìka ìlú tó ń ṣe lọ́wọ́ yẹn stop it now. Ọlọ́run ní fílẹ̀ ní tó ń ṣe lọ́wọ́ yẹn fílẹ̀ kò dáa má ṣe mọ́. Àwọn ìwà ìka. Are you not the one? Ẹ dẹ̀ wà nínú Yorùbá nation bẹ́ẹ̀ èyí náà lè dẹ̀ set a trap. Are you not the one setting the trap? Some people fly. Wọ́n wá sílé wọ́n fly away. Because you have passport ẹ wá ń ṣiṣẹ́ ibi. Mo sọ fún yín ká wí fọ́mọ ẹni kó gbọ́. Èmi á máa sọ òtítọ́ yóò sọ mí dòmìnira. Mo kéde rẹ̀ mo ní àwọn kan fẹ́ gba 20 million àwọn mẹ́wàá
àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí náà dẹ̀ lọ praise. They collect the money but they didn't achieve. Kí lẹ̀ ń ṣe ń bẹ̀? Olórí ogun kì í jagun bí ẹrú. Olórí ogun kì í jagun bí ẹrú. Tẹ́ bá ní kí Sunday jagun bí ẹrú fún yín ni, ẹ̀yin Yorùbá gan ẹ ti mọ̀ sára báyìí, because it will kill a lot of people. Gbogbo àwọn tó wà yín ló máa padà nù, kò sí èyí tí ó máa lọ nínú wọn tó bá le jù nígbà tán wọlé tán ṣe kíní ẹ̀ aṣọ náà sínú ilé àjò pẹ̀lú gbogbo ẹni tó wà ń bẹ̀, and we escape. Mami, what do you want to be saying? Gbogbo ẹni tó wà nínú ilé tí gbogbo wọn bá jóná má bẹ̀, ẹkún náà lẹ́ máa sùn. And Sunday Igboho we are alive. And the threatening will become, àwọn sójà abẹ́ sí pààyàn, there will be shooting straight bullets in up and down. Èyí tẹ̀sí ń gbólógbò tán sọ pé dológbò di nǹkan kan yẹn, but ó ṣàánú àwọn ará àdúgbò yẹn. Ṣebí àwọn ará àdúgbò yẹn gan wọn ará tí ò fẹ́ràn ẹ̀ nínú wọn, wọ́n ní ó lé wọn kúrò nínú ilẹ̀ wọn. Many things tí Ọlọ́run fi wọ̀n mí pertaining people. Àwọn ará àdúgbò nítòsí sókà ń bẹ̀, they are the one. Ṣé wọn ò gbọ́ pé sójà ní ẹ̀bá lóru ni? Adẹ̀pẹ̀rẹ̀ àwọn pé wà ń jà fómìnira. Ẹ ṣe bọ́ síta kẹbẹ̀rẹ̀ sí pariwo kí gbogbo ayé di owó ọ̀dìrí pé ń pariwo pé wọ́n ti fẹ́ pariwo, wọ́n fẹ́ pa Fádéyẹ, wọ́n fẹ́ pa Mẹ̀sáyà wa o. Ṣé bẹ́ẹ̀ ní ìjàgbóró ní ti Ìbàdàn? But nobody tó fẹ́ kú. Ìyẹn wá fẹ̀mí ẹ̀ lélẹ̀. And you sit down on one place. Ẹ jáde, ẹ máa jáde, ẹ ṣe kíní kan. Please and please, let's be sincere. Ẹ jẹ́ ká lọ gbàdúrà ní gbogbo ibi tó bá wà. Sọ fún Ọlọ́run, Olúwa pa ẹ̀gún rẹ́ nínú ilé tèmi. No, I'm not asking to deliver my house. You need to deliver your house. Deliver your house. If no, you are Yoruba, deliver your house. Pray to your family. Olúwa pa ẹ̀gún rẹ́ nílé wa. Ẹ̀gún tó ń jà ilẹ̀ Yorùbá tó wà nílé wa, Olúwa pa rẹ́. That is where we fight started. Before we can go and fight that stupid ignorant woman tó ń fa ìwé wáyà, Joshua kọ́kọ́ gbàdúrà, ayọ̀ aṣọ ìrìn ẹ̀ kó, áńgẹ́lì pàdé ẹ̀, ọjọ́ yẹn la dá àdúrà rẹ̀ padà. Obìnrin yẹn ò ná Ọlọ́run ní 22 hours, kò ná Ọlọ́run ní 12 hours láti fi ayé lẹ̀. Nígbà tí ẹnu kò nílẹ̀ Yorùbá, Ùsàbàṣà olórí ogun ni, ó dá ìfọ̀n fún olórí ogun làbàṣà, ó dá ìnáwó. God will send someone to kill her. Ẹjẹ́ kan ló kọjá ní ilẹ̀ Íjíbítì, a sì képe Ọlọ́run, tá a bá gba bíríbírí mi ò fi gbéraga, yóò sọ ẹ̀mí rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ní máì tí ì lọ síbẹ̀. You have something to do with all this family. Because tó bá pààyàn náà, another people will arise. If it is white Muslim, òyìnbó lè dìde kó dènà yín. Gbogbo ẹ tó fa fáìlì ẹ̀yà nínú ọ́fíìsì yẹn, do you know him or her? Ìwé ìgbélú tó fẹ́ gbà látọjọ́ tó ti pẹ́ yẹn, ta ló ń dá dúró tán reject yẹn? When you sit down, you know you want to pass the exam. When you get to the place, are you not the one type it? Gbogbo tẹ́ ẹ fi computer exam tẹ́ ẹ ṣe, ṣé ìwọ kọ́ ló ń kọ́? Computer ló mark ẹ̀. Adẹ̀rẹ́ ni tí ò kọ̀ kankan, I could remember. One of my mentor, ó fẹ́ travel out. Ó ti lọ lẹ́ẹ̀méje, ọ̀gá tèmi ni. Nígbà tó wá bá mi, ó ní wòlíì, mo ní ṣá. Ó ní mo fẹ́ gbìyànjú, mo fẹ́ lọ travel. Níbi tó dé, ó fẹ́ lọ Jerusalem. Ó kù díẹ̀. Ọjọ́ mẹ́ta, wọ́n ti gba fọ́ọ̀mù tipẹ́tipẹ́, wọ́n reject ẹ̀, wọ́n lórúkọ rẹ̀ ò jáde. Wọ́n ò rí topic tó fi ń ṣe ní ibi di passport tán fẹ́ ṣe. Kò lè lọ. Níbi tí ogun yẹn lè dé. Mo ní dáàdi ẹ lọ gbàdúrà ìpínlẹ̀. The following year, ó tọ́ gbogbo world. UK ló gbà lọ. Ó kúrò UK, wọ́n tún gbé lọ bìmí, wọ́n gbé lọ bìmí, wọ́n gbé lọ bìmí, wọ́n gbé lọ bìmí. Mami, she now international today.
in tó ń dá ẹ dúró yẹn gan ogun ìpìlẹ̀ ilé rẹ ni, èpè tó ń jà yẹn ogun ìpìlẹ̀ yẹn ni, tó jẹ́ ọkọ rẹ gbọ́ tiẹ̀, tó jẹ́ kọ́ ọmọ gbọ́ tiẹ̀, tó ń kẹ̀yìn bàbá sí ọmọ, ogun ilé yín ni. It's your family. Tí ogun ilé rẹ ò bá bẹ̀rẹ̀, àjẹ́ kan ò lè pa ẹ jẹ. Ogun ilé ẹ lórí, àjẹ́ tó ń lé ẹ yẹn, tí ò bá rí nǹkan kan tó fẹ́ fọwọ́ sọ kó máa tibẹ̀ wọ ara rẹ, mami kò lè wọlé, daddy kò lè wọlé. That is why you are sitting down at home, you didn't see a good job. That is why you didn't have nobody have a messing on you. You refuse to rebook all those bondage in your house. You call yourself a pastor. Oh, gbàdúrà ìpìlẹ̀ ilé rẹ, Olúwa tún ìpìlẹ̀ mi ṣe. Jẹ́ kí ẹ̀gún ìpìlẹ̀ ó gbiná. Ṣebí àwọn ènìyàn ní fámìlì Láólẹ̀. Ṣé ẹ̀gún náà ò máa ja ẹ̀gún tí bàbá ńlá wọn gùn yẹn, ṣé kò ja ilé wọn? Ṣé Ọbásanjọ́ ò lẹ́gùn lé wọn? Èyí tí Tinubu ń fà lọ́wọ́lọ́wọ́ ẹ̀gún ni. Èyí tí Sanwó-Olú ń fà ẹ̀gún ni. Èyí tí Mákindé gbà ẹ̀gún ni. Èyí tí Akérédolú ṣe ẹ̀gún ni. What about you? You will become a president tomorrow. You will become a governor tomorrow. You will become a magistrate tomorrow. You will become a created advocate tomorrow. Ṣé kò sí ẹ̀gún lórí ẹ̀? Iṣẹ́ tó ń ṣe yẹn ṣé ò fọwọ́ fa ẹ̀gún? Ṣé ò parọ́? Sanwó-Olú ti fa ẹ̀gún. Ó ní ègbé ni fún ẹni tí a kò fi wọn tó ń wí. Irọ́ ló lè pa, ó lè fi gbé sí. And you go and marry obìnrin bẹ́ẹ̀, ó máa rí ọkùnrin bẹ́ẹ̀. Wọ́n ní you marry a pastor's son, you marry a pastor's daughter. And ó dẹ̀ mọ̀ pé bàbá wọn gan gbẹ̀gùn lórí. Ẹ̀gún ajá ọmọ gánágáná tó dáa nínú ayé ẹ̀, ọmọ rẹ̀ wà bí ọkùnrin àtàtà tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ò fọwọ́ bẹ̀sẹ̀, àwa lọ pàdé ẹ̀gún. Ọmọ obìnrin tó rẹwà, ojúlóge, ẹ̀rín òjò kọ́ lù, ẹ̀jí yẹmí, òrìn kó máa dáni lọ́rùn, ají lówùúrọ̀ kùtù ayé ẹ̀. A dẹ̀ lọ pàdé ẹ̀gún nílé ọkùnrin. Ṣùgbọ́n àwa pásítọ̀ kọ́ là ń gbàdúrà, àwa kọ́ là ń rí. Àárọ̀ da, ọ̀sán da, àṣálẹ́ da. Who told you? Where do you see it? Ó ṣe wedding láàrin oṣù mẹ́ta, ó dẹ̀ divorce, but you saw it. Wọ́n á máa ní gbogbo ní àkókò wà fún. Ẹ̀gún ló jà wá. Kò dìgbà tá a bá bẹ́ ajá bá a bẹ́ àgbò. Ẹ̀yin ẹ̀gún lẹ Yorùbá, abá orílẹ̀ ní o. Ẹ̀gún ilé rẹ ńkọ́? Ẹ̀gún ilé Òtúyẹmí tí mò ń jẹ́ ńkọ́? What about you? What is your name of your family? Ẹlòmíì ní oúnjẹ Ṣàngó. Ó wá sọ pé bóyá Ṣàngó ṣe mí lóore lóúnjẹ. Àwa ní Jésù ṣe mí lóore. A máa jẹ́ Jésù ṣe mí lóore. Ìyẹn wá ní kí ẹ̀gún yẹn má jẹ́ ibẹ̀ kọ́ náà ti bí ẹ. Ẹ̀jẹ̀ tó tara àwọn ará ilé Ṣàngó jáde kọ́ náà fi fún ìyá rẹ̀ tó doyún tó dọmọ. You are deceiving yourself. Torí pé wọ́n ti ní ká porúkọ dà, ayé Abrahamu kúrò nínú aṣọ kúrò nínú Abrahamu, aṣọ di Abrahamu, ayé Sarah, aṣọ di Sarah. Yes, but listen to me. Nítorí tí àwọn yẹn ń là kọjá àdúrà tán gbà, have you practiced it? Ṣé o ti bá ogun ìpìlẹ̀ jà? O ti jáde nílé bàbá rẹ̀. Ní jáde kúrò nílé bàbá rẹ̀ yẹn means that kó kúrò nínú ẹ̀gún ilé yín. Lọ ka Bíbélì ẹ̀ dáadáa. Abrahamu àti bàbá ẹ̀ náà jọ jáde. Bàbá kú lọ́nà ní kó tó di pé ó débì kan. Ilé abọ̀rìṣà sí ní pẹ̀lú. Ẹ̀gún jà ó pọn lójú. Ọmọ ọdún mélòó ló wà kó tó bímọ? Ọmọ ọdún mélòó ni Sarah wá? Ṣé Bíbélì sọ nípa Sarah fún wa pé Sarah ní ẹ̀gún? Ṣé ó sọ pé wọ́n bọ̀rìṣà nílé Sarah? Okay, Maria àti ìran Joseph tí wàá bí tàbí Dáfídì. Ẹlòmíì ọmọ yẹn a máa kú lójú kékeré, a ní ṣèbí Jésù kú lójú ìyá ẹ̀. Ẹ̀gún tó ja Naomi
ẹ̀gún yẹn jà pátápátá ni. Àwọn ọmọ méjì tó kú mami ṣé Naomi bímọ mi Ruth wá láti Benin ni. What are you talking about? Gbọ́ mi, gbogbo ẹni tó ń gbọ́ mi lẹ́ni ìkorò ayé rẹ̀ ó yá jáde lórúkọ Jésù. Ìkorò olórin sọ pé ìkorò jáde, ìkorò jáde, adùn kó wọnú ayé mi lọ. Ìkorò jáde, ìkorò jáde, adùn wọnú ayé mi lọ. Wo ohun tó bá wù ẹ́ ni kó o rìsọ́ọ̀tì ẹ̀ sí. Ní tí Ọlọ́run rán mi ni mo fẹ́ deliver. Gbogbo omi tó la ilẹ̀ gbogbo tó sàn nílẹ̀ Yorùbá, bóyá pépà ló wà ń bẹ̀ o, bóyá omi kékeré ni o, bóyá omi ńlá ni o, bóyá ọkànṣu kékeré ni o, wọ́n ní kẹ́ ẹ mú live ẹyẹlé white kẹ́ ẹ lọ sọ sí gbogbo odò tó bá ti sàn. Má pa o mami, má pa o. Wọ́n ní ìlú tí wọ́n bá ṣe tiwọn, odò tó bá wà nílùú wọn, bó bá yẹ odò 8 ló wà nínú ìlú yín, ẹ ti mọ̀ pé ẹyẹlé 8 lẹ máa rà. Bóyá odò 5 ló wà nínú ìlú yín, ẹ ti mọ̀ pé odò 5 lẹ máa rà. Ẹ lọ síbẹ̀, ẹyẹlé ẹni tó bá fẹ́ bá yín ṣe, ẹ̀yà pásítọ̀ ni, bóyá wòlíì ni, bóyá babaláwo ni, bóyá olóòṣà ni, ẹ gbàdúrà, ẹ ní kí àlàáfíà ó padà. Èyí tí a sọ nígbà Nóà tí ó ṣe ẹyẹlé ọyọ kan tó mú wọnú, ó mú ẹyẹlé yẹn ọyọ kan ní mami, ó mú wọ inú ọkọ̀ nígbà tí ẹ̀kún omi dé, ó dẹ̀ ṣí ẹyẹlé yẹn sílẹ̀, ó fò lọ. Nígbà tí kò rí bí bàṣẹ, ó padà wá. Nígbà tó ṣí sílẹ̀ lẹ́lẹ́kejì mami, ó fò lọ. Ìyẹn ni pé ogun ti ṣẹ́, ìjà ti dópin. Mo sọ èyí kì í ṣe májèlé. Àwọn kan náà ẹ̀bá máa sọ síta kí wọ́n no. Àwọn kan yìí ni a máa fi fọ ẹ̀gún kúrò lórí gbogbo ilẹ̀ àti ìlú. Gbogbo ilẹ̀ Yorùbá ní ẹyẹlé kọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́, I said this to all gbogbo ilẹ̀ Yorùbá nation. Mi ní o pẹ ẹyẹlé jẹ ilé ẹ̀. Ẹ ṣì mí gbọ́. Mi ní ẹ lọ dá ẹyẹ, mi ní ẹ máa pa àwọn tó wà lórí social media. Wọ́n ní ká rẹ ẹyẹlé 8 o, ẹ máa send away. No, ẹyẹlé kan fún ìlú kan. Ó wá lè jẹ́ ti omi tó fẹ́ mẹ́yẹlé lọ. But God told me pé ẹ lè lo ẹyẹlé kan tí àwọn ọba ìlú yín bá support yín, thank you. Ṣùgbọ́n tí àwọn ọba ìlú yín ò bá support yín, tẹ́ ò bá gbà kẹ́ ẹ ṣe láàrin ìlú, ẹ má yọ ìwú ẹ, ẹ má yọ aṣọ ẹ. Ẹ ṣàdúrà sí, ẹ jẹ́ ká péjọ Ọlọ́run Elédùmarè ẹni tó ní ayé. Ǹjẹ́ nígbà tí ẹ̀kún omi dé, ẹkún wa nu òṣè wa nu, jẹ́ kí ilẹ̀ yìí kí a borí ogun. Ẹ dẹ̀ ṣí sílẹ̀ kó fò. Mami, if he reveals gbọ́ dáadáa láti fò tẹ sọ sókè tí ò lọ, ẹ níṣẹ́ láti ṣe nílùú yẹn. That means ẹ̀gún ńlá kan wà nílẹ̀ tí ẹ ní láti rebuke. Ẹ tètè ké pe àwọn wòlíì, ẹ ké pe àwọn alábọ̀rìṣà yín, ẹ ké pe gbogbo àwọn àfáà yín nílẹ̀ Yorùbá. Kẹ́sẹ̀ kí ni o? Kẹ́ tètè lọ gbàdúrà ẹ̀gún fún ọjọ́ 7 tí ẹyẹlé yẹn ò bá fò. Ntí Ọlọ́run rán mi sí gbogbo ilẹ̀ Yorùbá rèé o. Mo tún mú mẹ́sẹ̀jì yẹn jáde fún yín báyìí. Ẹ mú ẹyẹlé sí ìlú kọ̀ọ̀kan láti fi gbàdúrà. Gbogbo odò tó wà ń bẹ̀, tẹ́rí pé odò ni, ẹ mẹ́yẹlé lọ síbẹ̀. Mi mú iye odò tó wà nílùú yín. Tẹ́ ẹ bá calculate ẹ̀, tẹ́ bá ní kò ju 4 lọ, ẹ rẹ̀yẹlé 4. Ṣùgbọ́n yàtọ̀ sí 4 tí odò yẹn, ìkan fún ìlú kan. A dẹ̀ ní ìlú state 5 ní ilẹ̀ Yorùbá, àbí 5 kọ́? Ondo, Èkìtì, Ọ̀ṣun, Kwara, Ọ̀yọ́, Lagos, okay 6. Ẹ ṣe èyí mami, n kò kì í ṣẹlẹ́bọ, bẹ́ẹ̀ ni kò kì í ṣolóògùn. Ṣùgbọ́n tí Ọlọ́run mi sọ fún mi ni mo sọ fún yín yo. Níwájú Ọlọ́run onímájẹ̀mú
tí mo máa jí iṣẹ́ mi fún ara yóò sì tú létí oko ẹ ó sì borí ogun ọ̀dàlẹ̀ yóò balẹ̀ lọ. Gbogbo àwọn tẹ́ ẹ ní wọ́n wà tá ń fàwé yín ya yẹn agbẹjọ́rò yóò sì gbẹ́jọ́ wa rò. Kogi mami ó di 7 God bless you ma olórí Ajayi. Kan tí mo fẹ́ nìyẹn thank you mami. Ẹ̀gún ò ní jà yín. Gbogbo ènìyàn lọ́kùnrin lóbìnrin tó bá rí orí ọ̀fẹ́ láti gbọ́ mi láti bá mi ṣí ẹ ọ̀rọ̀ yìí má gbọ́ mi kó o má ṣàìṣí ẹ lórúkọ Jésù bó o dẹ̀ ṣe ṣí àyẹn ẹ̀gún àti èpè kó jáde nínú ìran rẹ lórúkọ Jésù máa lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́ báyìí àti ńlọ náà nìyẹn mo máa ka díẹ̀ fún ẹ nínú àwọn dìtàlémọ́nì ẹ̀. Ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́hùn Olúwa Ọlọ́run rẹ láti kíyèsí àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ lónìí yìí ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Tá a bá gbọ́ràn ilẹ̀ Yorùbá yóò kájà gbogbo orílẹ̀-èdè àwọn òyìnbó máa padà wá ṣẹrú yín. Mi ì sọ ìran ọ̀la àánú mi ì sọ àsọtẹ́lẹ̀ ọdún mẹ́wàá mo sọ àsọtẹ́lẹ̀ 2021, 2022, 2023, 2024, 2025. It will become. But pray for your house. It's not only Yoruba land. Pray for your family. Ẹ̀gún ilé wa Olúwa parẹ́. Among of my family, ọkùnrin ilé mi ni mí, mo lè gbàdúrà. Obìnrin ilé ẹni ó lè gbàdúrà. Méjìlá dá àwùdá mẹ́ta àlùjàn nínú igbó méjì ni wọ́n kì í ṣe mẹ́ta. Èyí tó jẹ́ ìkẹta ni pé àwọn tí wọ́n ní nǹkan ọkùnrin tán nìkan obìnrin yes wọ́n wá. Jọkẹ́ bọ́dún rìn torí pé ó ṣí ẹ ọ̀rọ̀ yẹn lórúkọ Jésù ti Násárẹ́tì gbogbo ibi tó o bá dé láyé wàrà àánú gbà ẹ̀gún ò tún ja ìran rẹ mọ́ mo ní ẹ̀gún ò ja ìran rẹ mọ́ kí n tó máa lọ mi ò fẹ́ pẹ́ mo ti time yẹn 1 hour 30 minutes ni mo dẹ̀ sọ. Gbọ́ dáadáa fún àkọ́kọ́ nìyẹn ká wá lọ sí ẹsẹ̀ 14 gbọ́ mi. Sí ìkẹrìnlá tó gbẹ̀yìn ibẹ̀ yẹn ó ní wọn kò sì gbọ́dọ̀ já kúrò nínú gbogbo ọ̀rọ̀ tí mo pàṣẹ fún ọ yìí lónìí sí ọ̀tún tàbí sí òsì láti tọ ọlọ́run mìíràn lẹ́yìn láì sìn wọ́n ọ̀ sìn wọ́n. Lọ kà á ìwé Deuteronomy 28 kárátẹsẹ̀ kìíní sí ìkẹrìnlá. Ǹjẹ́ a ò ti padà? Ǹjẹ́ ẹni tó sọ pé òní dà ó dá? Ọkọ rẹ tó sọ pé òní filẹ̀ tẹjọ dá májẹ̀mú tó lóòní filẹ̀ láéláé ṣó ò filẹ̀? ẹni tó gbà ẹ́ síbi iṣẹ́ ṣó ò fẹ́ lè kú òǹbẹ̀? ṣó ò fọmọ ọlọ́mọ ṣẹrú? ṣó ò múyàn ìrìn àjò tó lọ ń gbowó lórí ẹ̀? Ẹ má sunkún mọ́ ọ̀rọ̀ yín ò gbẹkún solution ni ẹ̀yin tẹ́ ẹ béèrè solution lọ́wọ́ Ọlọ́run mi the solution ni mo mú jáde yìí ẹ̀yin tẹ́ ẹ ní kí ni mo fẹ́ ṣe sí ọ̀rọ̀ obìnrin tó ń fa ìwé wáyà ohun tó lè ṣe fún mi ni pé tí mo bá ti rí ìdílé ogún tó gbàdúrà yẹn a sọ fún Noah a sọ fún Abraham pé tí mo bá rí ìdílé báyìí ní ayé Lọ́ọ̀tì máa fi wọ́n lẹ̀ títí dé orí ọyọ̀ kan ṣùgbọ́n tí Ọlọ́run sọ fún mi pé tí mo bá rí ìdílé ogún nílẹ̀ Yorùbá tó bá ṣe é tán dẹ̀ gbàdúrà pé Olúwa dáríjì ìdílé wa pa ẹ̀gún rẹ̀ ń bẹ̀ tọ́lọ́run sì fi hàn mí mo fi títóbi Ọlọ́run ṣẹlẹ́rìí fún gbogbo ayé. Obìnrin yẹn ó kú ọkọ Ọlọ́run mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Ọmọọba kì í jagun bí ẹrú ntọ́lọ́run kì í ṣe máa ṣe but without that tọ́lọ́run ò bá ti sọ pé ká gbé ìgbésẹ̀ báyìí but I pray lórúkọ Jésù Ọlọ́run yóò ṣe ọ níyè. Jẹ́ n ka
eléyìí fún ọ. Ẹsẹ̀ 15 ó ní yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí ohùn Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo ti fi sílẹ̀ fún ọ lónìí yìí, ǹjẹ́ gbogbo ẹ̀gún wọ̀nyí yóò ṣẹ sí orí rẹ yóò sì bá ọ. Ẹ̀gún ò ní bá ọ, àmì ni kò ṣe o. Ẹ̀gún ò ní jà ọ. Èpè ìran rẹ ó yá jáde lórí rẹ ìwọ tó ń gbọ́ mi. Èpè tó dáṣẹ́ rẹ dúró, èpè tó dá ìran rẹ dúró, èpè tí ò jẹ́ aráàánú, èpè tó ti ogun bọ́ sínú ogun, èpè tó mú ti wọnú wàhálà bọ́ sínú wàhálà, èyí tó ń jà ọ́, tó ja ilẹ̀ Yorùbá, tó jẹ́ kí àwọn bàbá àwọn olówèrè tí wọ́n ń pọ́n ọ lójú, tó ń pọ́n mi lójú, tó ń payà rẹ lójú, lórúkọ Jésù ẹ̀gún náà ó yá kó dópin lẹ́ni lórúkọ Jésù. Mo ní ẹ̀gún dópin, ẹ̀gún dópin. Inú oṣù keje rẹ̀ oṣù àṣepẹ́sì ni pẹ̀lú. Bíbélì sọ pé ẹni bá fi ibi sẹ́rẹ̀ ó ní ibi kì yóò tán nínú ilé wọn. Ẹ̀gún ni ó gbọ́, má fi ibi sanre fún ní olóore, má bu ènìyàn, má bá ẹni tí ń ṣe rere jà, má bá ẹni tí ń gba aláìṣẹ̀ jà, aláìṣẹ̀ kúrò nínú ẹ̀gún jà, má sọ̀rọ̀ rẹ̀ lẹ́gàn, má kẹ́gàn rẹ̀, torí pé Ọlọ́run ti sọ wípé kí n sọ fún ìran tó ń gbọ́ mi yẹn, ẹ̀gún jáde nínú ilé rẹ̀, ìbànújẹ́ jáde, èpè jáde, àṣàsí jáde, ó yá kó fàyè rẹ̀ lẹ̀. Ẹ̀gún tí baba ńlá rẹ̀ baba yín ṣẹ̀ níbi tán ti fèèyàn rúbọ tán lọ bẹ́ lórí lójijì, tẹ́jẹ̀ yẹn ń ké fún ẹ̀san tó sì ń jà ọ́, tó ní gbogbo ìdáwọ́lé yín kì yóò yọrí sí rere. Lẹ́ni o ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ̀, ẹlẹ́jẹ̀ tó lẹ́jẹ̀, ẹlẹ́jẹ̀ tó ń rí ẹ̀jẹ̀ tó bo ẹ̀jẹ̀ mọ́lẹ̀, àti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ. Ó ní orúkọ Jésù kí gbogbo ikún kí o máa wólẹ̀, kí wọ́n máa jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà. Mo wí pẹ̀lú àṣẹ àti ẹ̀gbẹ́mọ tó jí Jésù dìde kó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Bíbélì sọ ó ní kẹ́nikẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó ní kì yóò ṣe rere. Mami, jáwọ́ kúrò nínú àwọn àṣìṣe rẹ̀ ni, jáwọ́ kúrò nínú ọmọ tó ń fi ṣẹrú yẹn, ọba tó mú ìrìn àjò tó yẹ tó ti gba 1 million tó dẹ̀ sì ń retí 3 million lọ́wọ́ rẹ̀, tó mú lọ Libya, tó mú lọ sí ìrìn àjò, tó mú lọ sí Arab country, tó mú lọ sí Cairo, tó mú káàkiri ìlú níbi tó wà yẹn, tó dẹ̀ ń pa lójú, tó dẹ̀ ń fi àyà jẹ. Mọ́mì ìwọ náà wà nínú ẹ̀gún, ó pẹ̀lú ẹni tó contribute sí ẹ̀gún tó ń jà wálẹ̀ Yorùbá. Jáwọ́ nítorí Elédùmarè ó ṣetán láti gbà ọ́ lówùúrọ̀ yìí, ó ṣetán láti dáríjì ilẹ̀ Yorùbá, láti kúrò nínú ìpọ́njú àti ìpẹ́yìn kéke àti wàhálà àti ìdààmú èyí tí a ń là kọjá lọ́wọ́. Mo sọ sáyé rẹ, ìwọ tí a fi ọmọ pọ́n lójú, ìwọ tí a fọkọ pọ́n lójú, ìwọ tí a ń kẹ̀yìn ọmọ rẹ̀ sí, ìwọ tí a kẹ̀yìn ọkọ sí, ìwọ tí a kẹ̀yìn aya sí, ìta ti da ilé rẹ rú. Mo sọ tìpètìpè àti májẹ̀mú, mo tó ìpìlẹ̀ yín ṣe, ẹ̀gún jáde lórúkọ Jésù. Ó gbọ́ ọ̀run pa ẹ̀gún rẹ̀, ó yá parẹ́, ó yá parẹ́, ó yá parẹ́. Ẹ̀gún tó o máa ń parẹ́, ẹ̀gún tí bàbá ńlá bàbá rẹ̀ àti orúkọ tí ìyá ńlá ìyá rẹ̀ ń jẹ́ tẹ́jọ́ pàdé ẹ̀gún, ó wà lọ jà ọ́. Mo sọ pẹ̀lú agbára ló kórìn lórílẹ̀-èdè yìí kọjá, kórìn ìlú yìí kọjá, kórìn gbogbo bí káàrọ̀ jíire kọjá. Ó yá tú yín sílẹ̀ lórúkọ ti bàbá, lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́. Gbogbo àwọn àbọ̀dé ènìyàn, àwọn tó tún dúró láti fẹ̀gún lélẹ̀, àwọn tó tún dúró tó ń ro èrò ibi lọ́wọ́lọ́wọ́. Olúwa áńgẹ́lì apàrẹ̀hàn tó kọjá ní ilẹ̀ Íjíbítì ó pa gbogbo wọn run báyìí lórúkọ Jésù. Ó yá lọ́run gbogbo wọn lórúkọ Jésù. Bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí, Jésù náà agbára wa. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn la sọ fún Mósè pé ẹ máa lọ. Yes, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn la fi sẹ́nu ọ̀nà. Ṣé ìwọ gbọ́ràn? Ṣé o gbọ́ràn? Ṣé o gbọ́ràn? Ṣé o gbọ́? Ó ní tí ìwọ bá farabalẹ̀ tó sì gbọ́ràn, ó ní àwọn kan wọ̀nyí ni ó máa bá ọ lọ. Ìbùkún ni fún ọ nílé, ìbùkún ni fún ọ lóko, ìbùkún fún ọ pàkàrà rẹ. Bẹ́ẹ̀ ni ibi tán máa ń kà á dúró ni, but wọ́n kọ̀ láti ka ẹ̀gún. Gbọ́ dáadáa lẹ́ẹ̀kan sí. Ó ní yóò sì ṣe bí ìwọ bá kọ̀ láti fèsì sí ohùn Ọlọ́run rẹ, láti kíyèsí àti láti ṣe gbogbo àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo ti fi lélẹ̀ fún ọ lónìí yìí, ǹjẹ́ gbogbo ẹ̀gún wọ̀nyí yóò ṣẹ sí orí rẹ̀, yóò sì bá ọ. Aláìṣẹ̀ tó o mú tó o di ẹrù sí níwájú pé òun ló kó o síbẹ̀, ibẹ̀ ló bá. Ẹ̀yin agbófinró
magistrate ó dẹ̀ mọ ẹni tí ó ṣẹ̀ ó dẹ̀ dájọ́ ẹ̀ṣẹ̀ fún. Go to our prison today. Àìmọye aláìṣẹ̀ ń bẹ. Àwọn eléyìí fi ìdùnnú àti ìtara sọ̀rọ̀. Mo sọ̀rọ̀ kan nígbà kan. Bẹ́ẹ̀ bá wù yín kẹ́ gbọ́, tó bá wù yín ni kẹ́ gbà. Mo ní mi ò mọ wòlíì yẹn. Mo ti sọ, ó wà nínú àwọn pass message tí mo ti ṣe. Kí gbogbo ayé ó tó bẹ̀rẹ̀ sí mọ̀ mi báyìí. Mo ní sọ títóbi rẹ̀. Ó sọ̀rọ̀ ẹ̀gún sí ìlú Àkúrẹ́, sí ilẹ̀ Oǹdó lápapọ̀, sí gómìnà àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Lóòótọ́ Bíbélì ní ká má ṣe dẹ́ni lọ́jọ́. Mi ò máa ń pa nǹkan kan tó ṣẹlẹ̀, mi ò sì mọ̀ títí di sí yìí. Ṣùgbọ́n ohun tí mo gbọ́ ni pé ẹ fi sílẹ̀, èmi Ọlọ́run mi tí ń ṣe ìdájọ́ máa mú ìdájọ́ jáde. Ṣùgbọ́n ẹ sọ àwọn aláìṣẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n. Àsọtẹ́lẹ̀ wà ńbẹ̀ mami. Àṣẹ yẹn ohun ààwẹ̀ kan wà lẹ́nu ẹ̀ tó pa sílẹ̀, ó dúró síbẹ̀ o. Mélòó mélòó wòlíì tí ò ṣe tẹ́ ti bẹ́ lórí tẹ́ ti pa torí ẹ̀ tanú. Mélòó mélòó ni àwọn babaláwo tí wọn ò ṣe tán jẹ́wé gbígbò tán dẹ̀ ń fi òótọ́ ṣe tẹ́ ti padànù. Ká má wàá sọ àwọn tẹ́ ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí. Kẹ́ má wàá sọ àwọn tí ẹ parọ́ mọ́ tí ẹ dẹ̀ kójọ tẹ́ dẹ̀ parọ́ mọ́. Gbọ́ ẹsẹ̀ kejì. Ègún ní 16. Ègún ni fún ọ ní ìlú, ègún ni fún ọ ní olóko. Ègún ni fún ọ agbọ́n àti ọpọ́n àkàrà rẹ̀. Ìyẹn ni iṣẹ́ ọwọ́ wa. Lórúkọ Jésù, ègún ò ní jà ó. Tẹ́ máa lọ síbi ọwọ́ ìkẹyìn. Olúwa yóò sì mú àjàkálẹ̀ àrùn lélẹ̀ mọ́ títí ó fi run ọ́ kúrò lórí ilẹ̀ náà, nítorí ìwọ náà ń kọ́ láti gbà. That is why you are seeing a president tí wọ́n ń rù kiri tó lọ ń gba treatment ní gbogbo ìgbà. Ó kọ̀ láti sọ òdodo, ẹ̀gún ń jà. That is why you see bàbá Ojúyọbọ kí lápè bàbá kí ni ìlú ẹ̀. That is why ẹ̀rí tó ń sìkì lọ́wọ́lọ́wọ́ bá. That is why you see Wàsíù tó náà ń sìkì lọ́wọ́. That is why you see Olúwo tó ń sìkì lọ́wọ́. Torí pé wọ́n fa ẹ̀gún. Tán bá ti ń wẹ̀ fún òkú, a máa sọ fún ẹ pé ẹ̀ ń sunkún mi tí yín ń bọ̀. Ẹ̀yin tó kù tí yín ń bọ̀. Ẹ̀ ń sunkún mi tí yín ń bọ̀. Ẹ̀bìtì tó gbọ́n fẹ́fẹ́ àbí eku ẹmọ́ tó gbọ́n fẹ́fẹ́ ẹ̀bìtì ń pa. Ká máa ní ẹ̀gọ̀ tó gọ̀. Ta lọ́lọ́run ò lè mú. Ẹ̀gún àìsàn. Ẹ ṣe jàre Ìrágbèjì, bàbá Ìrágbèjì. Tún wo ẹsẹ̀ 23. Ó ní ọrùn rẹ ti ń bẹ lórí rẹ yóò sì jẹ́ idẹ. Ilẹ̀ ń bẹ ìsàlẹ̀ rẹ yóò sì jẹ́ irin. Mami, wàá máa rí pé orí rẹ ń sáré fèrè kúrò. Òyì ojú á máa kó ọ. Ẹsẹ̀ rẹ á wá wúwo dẹmudẹmu. Ẹ̀gún ti wà lára ẹ̀. Ẹsẹ̀ mi ló wúwo bá. Wàá máa gbẹ́sẹ̀ gbólẹ̀ bá. Ẹ̀gún bàbá rẹ wà lórí ẹ̀. Ẹ̀gún ìyá rẹ wà lórí ẹ̀. You need to go ask for forgiveness. Go and rebuke ẹ̀gún láyé rẹ. Jẹ́ n tún ka 25, 24. Olúwa yóò sì sọ ọjọ́ ilẹ̀ rẹ di ẹ̀tù àti eruku. Láti ọ̀run ni yóò sì máa sọ̀kalẹ̀ sí ọ títí ìwọ fi run. Ogun nínú ogun. Kí mo pè? Ogun nínú ogun. Wàhálà nínú wàhálà yóò máa sọ̀kalẹ̀ látọ̀run. That is why some people ask me sometimes when I pray for them, I will tell them to be asking for forgiveness from God. Àìsàn tó ń ṣe yín kì í ṣe fún ènìyàn. Ó dẹ̀ ti rọgbá ó ti ràwọ̀ sí èèyàn.
ìyá ọkọ mi ló ń ṣe mí, bàbá ọkọ mi ló fẹ́ pa mí, àǹtí yẹn ló gbẹ́sẹ̀ láyé mi, mo ṣẹ̀yà alágbájá gbà yẹn, Olúwa bá mi gbógun tì yóò. Bíbélì ní wádìí ohun gbogbo dájúdájú kó dé tó jẹ́ òtítọ́ mú. Ǹjẹ́ ìwọ ti rìbúùkù ogun ilé rẹ? O rìbúùkù ogun ilé bàbá rẹ? O rìbúùkù ogun ilé ìyá rẹ? Okay. 26. Okay, 25. Olúwa yóò sì mú ọ di ẹni ìkọlù níwájú àwọn ọ̀tá rẹ̀, ìwọ sì jáde tọ̀ wọ́n lọ lí ọ̀nà kan, wọ́n ó sì sá níwájú rẹ̀, wọ́n sì sá níwájú wọn lí ọ̀nà méje, a ó sì sọ ọ́ kiri ní gbogbo ayé. Mami, ènìyàn ò ní lè win ní bátù tó o bá jagun kan lọ́wọ́lọ́wọ́. Ọ̀nà dá ogun mi àtún farahàn tó bá ti ń parí ẹ̀. Ọ̀nà dá ogun mi àti jáde. Ìfọwọ́fà ẹni o. Àwọn ọmọ ọlọ́mọ tó ń treat ma treat. Àwọn ìyá oníyà tó kó sí ṣọ́ọ̀bù tó ń fìyà jẹ. Ó yẹ kán ṣiṣẹ́ ní 10 minutes kó ní ká máa lọlé. Because you see the opportunity. Ó wá rúùlù wọn bó ṣe wù ẹ́. Owó oṣù wọn ó yẹ kó o máa sanwó tó tó fún wọn. Ó san pence fún wọn. Ó rò pé ò ní gbẹ̀gún ẹ̀. Ogun nínú ogun, wàhálà nínú wàhálà, ìṣòro nínú ìṣòro, it will become part of you. That is why you say cancer of the mouth, cancer of the heart, cancer of the head, cancer of the ǹjẹ́ ní ìgbà kan rí ìwọ gbọ́n tí ń jẹ́ cancer bí? Nígbà kan rí ọmọ tó ń jẹ́ typhoid bí? Ní orílẹ̀ bàbá wa omi tí ń sàn lọ́nà oko tá a máa fọwọ́ tì sẹ́yìn, ibẹ̀ làwọn nǹkan ti yàgbẹ́ sí lókè o, àwọn kan rẹ̀ tó máa fọwọ́ mu nísàlẹ̀. Mami, there's no cancer, there's no sickness. Torí kò sí ẹ̀gún, wọn kò dára wọn kò jára wọn lólè. Àwọn bàbá kọ́ gẹ̀dẹ̀ sí títì, wọ́n á tún fowó lé lórí. Ìyẹn ni pé oye tí a fẹ́ tààrẹ tó lọ bá ṣerú ẹ̀, wọ́n á mówó, wọ́n á kọ́ gẹ̀dẹ̀. Kódà wọ́n á wọnú oko ẹ̀gán, wọ́n á tún gbéwọ̀ fúnra ẹ lọ. Can you imagine? Mami, pàtẹ́wọ́ rẹ fún Jésù, tẹ lọ́fẹ̀ẹ́ tẹ láìkẹ́. Ẹ̀gún ò ní jẹ́ ẹ lórúkọ Jésù. Mo lẹ́gún ò ní jẹ́ ẹ. Òòṣà mi, mo lẹ́gún ò ní jẹ́ ẹ. Ìyá tó ń gbọ́ mi yẹn, ẹ̀gún ò ní jẹ́ ẹ. Ooo, tèmi ẹ̀gún ò ní jẹ́ ẹ. Mo fẹ́ gbàdúrà fáwọn èèyàn, mo ń lọ lé nìyẹn. Ẹ̀gún ló ń jà wá. The solution ni pé mo ti sọ yẹn. Ẹ lọ crop bẹ̀ yín tẹ́ máa ń crop, ẹ gbé síta. Ẹ pín sí gbogbo gúrùpù láti ń sọ̀rọ̀ dáradára kiri. Tá ma solution. Ẹ lọ wá ẹyẹlé sí gbogbo ìlú yín. Ẹ ṣí sílẹ̀. Go to the right person. Ẹ má tún lọ mú lé ọwọ́ ẹlẹ́gùn. Ẹ má lọ mú wọ ẹni tí ó pa ni. Ẹ jẹ́ kí ẹni tó fẹ́ gbàdúrà ẹ̀gún, ẹ jẹ́ kó kọ́kọ́ ṣàṣàrẹ̀, kó kọ́kọ́ gbàdúrà sáyé. Let's do that one. Ẹ kéde ẹ̀ nílùú yín pé nílùú wa lẹ́ni o, ẹ gbàdúrà ẹ̀gún fún gbogbo ìlú Èkó, ẹ gbàdúrà ẹ̀gún fún gbogbo, ẹja ṣe báyìí lọ́jọ́ Tuesday which is ọ̀la, ẹja gbàdúrà Olúwa gbogbo ẹ̀gún tó ń jà mí lé wa ó yá dópin, gbogbo ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire ẹja gbà lẹ́yìn ẹ̀ kí gbogbo àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ń lo ẹyẹlé yẹn láti wẹ́ẹ̀sì lọ. Ó lè mi ó ṣàánú fún àwọn tèmi ó ṣàánú fún. Ọlọ́run ṣetán àti ṣàánú fún wa. Ó ṣetán àti gbèjà wájà. Ó ṣetán àti ti Sunday Igboho lẹ́yìn di ìparí ogun náà. Abídèmí orí rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀, ẹ̀gún ayé ò ní jà ọ́, ò ní rí ìjákulẹ̀. Ẹsẹ̀ 26 ó ní òkú rẹ̀ yóò sì jẹ́ oúnjẹ fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ẹranko ayé, kò sì sí ẹni tí yóò lè wọ́ wọn kúrò. Èèyàn kú síbi tí kò yẹ kó kú sí. Ó lẹ̀ ń wo àwọn Fúlàní tán pa àwọn ẹlẹ́mìí sínú igbó tí a ò lè bury wọn. You find some burial for someone. Àárín rí ẹlòmíì á dẹ̀ kú fọ̀ fún un. Wọ́n á sòkúta mẹ́mọ́ ẹlòmíì, wọ́n á sọ sẹ́nu odò, á di oúnjẹ fún ẹja. Ẹ̀gún ilé bàbá àti ìyá wọn ló fà á. Kasim, Doras, the Dorcas àbí Doras, ẹwà ètò kù sí, God bless you, ẹ̀rá ànúgbà, ẹ̀gún ní jà yín o, ẹ káàbọ̀.
27 rather. Olúwa yóò sì fi ọwọ́ Egypt lù ọ́ àti ìyọ̀dí àti Olúwa yóò sì fi ọwọ́ Egypt lù ọ́ àti yọ̀dí àti ekuru àti ẹ̀yìn àrá èyí tí a kì yóò lè wòsàn. Mami, ẹ̀gún ò ní jẹ́ tiẹ̀ o. Orí rẹ ò ní gba ẹ̀gún o. O ò ní gba ẹ̀gún nígbà kankan. Àmì rẹ dà. Tí ọwọ́ Íjíbítì bá lu ènìyàn, ṣé ẹ mọ ìtumọ̀ ọwọ́ Íjíbítì? Ọwọ́ Íjíbítì ní kí a pa àkọ́bí wọn run. Ayé ò ní pa ẹ́ lọ́mọ. Ẹ̀gún ò ní pa ọ́ lọ́mọ. O ò ní sọmọ nù. O ò ní sunkún lórí ọmọ o. Ilẹ̀ Yorùbá ẹ̀gún tó wà ńbẹ̀ tó ní ká máa sunkún àwọn èdè èwe. Ó yá dáwọ́ dúró lórúkọ Jésù. Alẹ́ ẹ̀gún jáde, asá àti kọ́ pé àyà yóò pa àlejò, yóò fi tìbẹ̀rù bojo jáde. Mo wí bí wòlíì Ọlọ́run, mo tọ́ gbogbo odò lọ. Màkú Santa Balika Dáílà, sọ abátẹ́lẹ̀ mi liu di alẹ́ àlíyá pé áńgẹ́lì ti ṣàkóso omi láyé àti lọ́run. Gbogbo mi, gbogbo ẹ̀gún tó ń bẹ́ẹ̀ ó yá fọ́ dànù lórúkọ Jésù. Bàbá ní kí Námánì wọnú odò Jọ́dánì tó bá jáde tó sì mọ́ lórúkọ Jésù. Ó yá gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi táàdé sí ọ̀rọ̀ yìí fún, tó ṣe ti gbọ́ mi àti tó rí mi gbọ́, tó ń bẹ lórí ilẹ̀ Yorùbá lẹ́ni lórúkọ Jésù àfọ ẹ̀gún yín nù. Àmín rẹ̀ dà. Close that door, please. Olúwa yóò sì fi ìsìn wọ̀nyí kọlù ọ́ àti ìfọ́jú àti ìpayà. Hypertension, ìpayà. Only all this blessing, okay, shall come to all this blessing shall come on the okay 28 again, 28 kẹwàá mo fẹ́ ka English yẹ bẹ́ẹ̀ máa rí ka. Hallelujah. Only the Lord shall sit thee with madness. Ìsínwín, madness, blind, and atonement of your heart. Èmi máa sí hypertension lèmi máa sí. Ẹ ní òun máa ya wèrè. Only the Lord shall smite this with madness and blindness. Ìfọ́jú. That is mean you see àwọn ọmọ àlẹ́ ní tán fọ́jú ló ẹpẹ́tẹ́. Tani kí ló ń fọ́ wọn lójú? Wọ́n bẹ́ lómi nínú wọn afọ́jú ni. But àwa Yorùbá ẹ̀gún ló ń jà wá. Nígbà tẹ́ máa sọ pé bísímìláì kẹ́ máa pànìyàn. Ẹ wá ní ẹ̀gún ò ní jà yín. Ẹni wọn ò ní fọ́ lójú. Ẹni wọn ò ní ya wèrè. Wọ́n máa ya wèrè, wọ́n máa fọ́ lójú. Ṣùgbọ́n lórúkọ Jésù ò ní bá wọn ya wèrè. Àmín rẹ̀ dà. 29. Ó ní wọ́n sì máa fi ọwọ́ tẹ̀lẹ̀ lí ọ̀sán gangan bí afọ́jú tí ìfi ọwọ́ tẹ̀lẹ̀ nínú òkùnkùn. Ìwọ kì yóò sì rí rere nínú ọ̀nà rẹ, ẹni ìlànà rẹ sá àti ti ẹni kì í kọ̀ lí ọjọ́ gbogbo ni ìwọ ó jẹ́ kí o sì ní ẹni àgbọ́. O ní fọwọ́ tọlẹ̀. Mo ní lórúkọ Jésù o ní fọwọ́ tẹ̀lẹ̀. O ṣàmì lórúkọ Jésù o ní bá wọn fọwọ́ tẹ̀lẹ̀. Lórúkọ Jésù o ní fọwọ́ tẹ̀lẹ̀. Àmì o ṣàmì. Mo ní o ní bá wọn fọwọ́ tẹ̀lẹ̀. O ní sàlẹ̀ jẹ. O ní di rádaràda o. O ní fọ́ lójú. Òkùnkùn ayé ò ní borí ẹ̀. Ó ní a máa fọwọ́ tẹ̀lẹ̀ bí afọ́jú tó wà nínú òkùnkùn. Ayé ò ní sọ ẹ́ sókùnkùn ayé. Gbọ́ mo wí tàṣẹtàṣẹ tá a bá rí ẹnikẹ́ni tó wà lórí ìkànnì àbí tó tún wo ètò yìí táyé ti fi ẹ̀gún gbé sínú máàlíkù báyìí sàtàrà sínú òkùnkùn látẹ̀ní lọ ìmọ́lẹ̀ kó tàn sáyé rẹ̀. Ìmọ́lẹ̀ 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 tàn sáyé rẹ̀. Ẹ̀gún wo ni ìyá rẹ̀ dáwọ́lé tó fa ẹ̀gún sáyé rẹ̀ lẹ́nẹ̀ẹ́
lórúkọ Jésù ogun ọ̀run yọ ọ́ níbẹ̀ èpè yìí jáde nínú ẹ̀gún ilé rẹ̀ jáde nínú ẹ̀gún adáríjì ilé rẹ̀ adáríjì ilé mi adáríjì ilé gbogbo wa látẹ̀mí lọ ìwọ ìdọ́rùn ìbùkún àṣeyọrí ó yá wọ ilẹ̀ yìí wá. olórin sọ pé láàyè ilẹ̀ mi kọjá táìmù yẹn ti lọ. tó o bá lọ kà ó pọ̀ màmá nígbà tó dé 60 ó ní ó sì mú gbogbo àrùn Íjíbítì padà wá bọ̀ ó sì ti ìwọ bẹ̀rù wọn sí mi. ẹ wo ẹ má jẹ́ ń kà á mọ́ àkókò ti lọ 68 ló dé mọ́mì ìbùkún díẹ̀ wọ́n ní kékeré ìré o ire yá mi jẹ pé o ire yá mi jẹ pé o ire yá mi jẹ pé kékeré ìré o ire yá mi jẹ pé o kékeré ní ire ni ìré tó wà ń bẹ 14 péré mọ́mì ẹ̀gún tó wà ń bẹ wọ̀ náà nínú 68 yọ 14 kúrò mélòó ló kù ayé rẹ ò ní gbèpè èpè àjọbí ò ní mú ọ èpè àdàbí lórí rẹ yílé dànù èpè àfọwọ́fà rẹ dànù ètò ọkọ ṣẹ́ fún ọ ètò ṣẹ́ fọkọ ètò ọmọ fi rí ọrẹ ètò ọmọ ọ̀dọ̀ fi ọrẹ ètò ìyá fi ọrẹ ètò bàbá fi ọrẹ gbọ́ mo wẹ̀ dànù ó ti jáwé ẹ̀gún lẹ́ni ẹ̀gún ò gbọ́dọ̀ jà ọ́ ó ti wá gbo ẹ̀gún ò gbọ́dọ̀ jà ọ́ wàá gbàdúrà mami bí mo ṣe ń fi ọ́lẹ̀ báyìí wàá gbàdúrà wàá pe olúwa wàá ní olúwa jẹ́ kí ẹ̀gún tó ń jà mí ó ṣíwọ́ wàá ní mo ti jáwé ẹ̀gún ò gbọ́dọ̀ jà mí o mo ti wá gbo ẹ̀gún ò gbọ́dọ̀ jà mí mọ́ ó ti mọ orúkọ tí ẹ̀gún jẹ́ nìyẹn ẹ̀gún tó bá ti jáwé ẹ̀gún ò ní jà ọ́ mọ́ tó o bá wá gbo ẹ̀gún ò ní jà ọ́ mọ́ torí pé ẹkùn kì í jẹ́rán ìkàsìn ẹ̀gún ayé ò gbọ́dọ̀ jà ọ́ mọ́ o àṣẹ Elédùmarè ni mo wí tàṣẹ tọ́jọ́ fi yọ tàṣẹ tó òun fi ràn ó yọ áńgẹ́lì kan ní ṣàkóso mi mami tó o bá ti pè máa sorúkọ áńgẹ́lì yẹn fún ọ tó o máa lò láti fi bá ẹ̀gún yẹn jà torí pé àwọn ẹni mi pọ̀ jù àwọn ẹni tí ó bọ́ ìrìn àjò lọ tó o bá ti porúkọ ẹ̀gún yẹn òun náà ló máa tó wá fi ẹ̀ ń ta wa padà ṣùgbọ́n mami mo fún ọ lórí ọ̀fẹ́ o lè pe nọ́mbà yìí 080 oníkan láìdẹ ń lò 080 57 45 5803 080 57 45 5803 kò sí nǹkan tí mo fẹ́ ṣe fún ọ màá gbàdúrà fún ẹni orúkọ Jésù ẹ̀mí mímọ́ ó yá lọ porúkọ áńgẹ́lì yìí kó o fi wọ ẹ̀gún ìdílé rẹ nù lórúkọ Jésù orúkọ Jésù yóò wọ ìdílé rẹ nù áńgẹ́lì kan ṣoṣo ní wà lórí díẹ̀ ilé ẹ̀gún o òun sì ní áńgẹ́lì ẹ̀gún òun ló mú kúrò òun ló dẹ̀ mú wọ ọbẹ̀ mami òun là ń rán níṣẹ́ wọbẹ̀ òun ló ń gbé ọ̀rọ̀ jáde òun ló ń pín ọ̀rọ̀ òun ló sì ní ọ̀rọ̀ ní eléyò omi ní ọ̀rọ̀ iyọ̀ lómi omi sì ní iyọ̀ òun la sì fi dá ayé òun sì ní omi náà ló la ayé gbogbo kò sí tó ń bẹ nínú ayé gbogbo ò gbọ́ dáadáa kò sí tó bẹ nínú ayé gbogbo tí kò lo omi èyí tí kò bá lo omi ó ti kú ó lè kọ́lé láì fomi sí ó lè lo mọ́tò láì fomi sí ènìyàn á mú mi ẹyẹ á mú mi igi oko á mú mi omi lóhùn òun sì láṣẹ áńgẹ́lì kan ló wà ń díẹ̀ and I will tell you you will use it and you will survive. tí o ti ṣetán jẹ́ ń gbàdúrà fún ẹ kó tó máa lọ ayérayé Elédùmarè mo pàṣẹ jáde níbi tí ilẹ̀ Yorùbá ti gbéṣẹ́ fún ẹ̀gún Olúwa jáde lọ sí gbogbo ìdílé bí àwùká pọ̀ tó ní ilẹ̀ yìí lọ fọ àṣìṣe wa nù dáríjì wá Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe képe Ọlọ́run pé Olúwa dáríjì ilẹ̀ yìí gbogbo wa láti ṣẹ̀ tá sì ti kùnà sí ìjọba rẹ̀ gbogbo wa láti ṣẹ̀ tá ti ní ẹ̀gún lọ́wọ́ gbogbo wa láti fi ẹ̀gún jà àwọn akọni wa gbogbo wa láti dìtẹ̀ sí wọn gbogbo wa láti já wọn kulẹ̀ nípa ìfẹ́ ti ara wa nípa ti àmọ́tara wa nìkan nípa ti owó nípa ti ohun gbogbo tí a fẹ́ ti ayé Olúwa dáríjì gbà wá ó ní sòdodo wa ó ní bí àkísà ẹlẹ́gbẹ̀rẹ̀ kàsáńtà balíkù táìlì kàsáńtà yàrá ẹ̀mí mọ́ dáríjì wa akégbé pè ọ́ nínú ìpẹ́yìn kéke àwọn obìnrin bí wọ́n ṣe kígbe lórí ọmọ tí wọ́n sunkún lórí ọmọ tí wọ́n pariwo tí wọ́n sọ ọmọ wa nù Olúwa dáríjì ẹ̀mí mímọ́ dáríjì wa àti ṣe àwọn bàbá wa ti ṣe wọ́n
sì ti kùnà ilẹ̀ yìí ọlọ́run dáríjì pẹ̀lú wo ti omi jẹ́ èmi ọlọ́run lórí ilẹ̀ Yorùbá. Olúwa dáríjì gbà wá nú ègún wa nú ègún àṣìṣe. Ẹ̀mí mi máa kí pèpè ọ́. Ẹ̀gún ń jà wá ọlọ́run. Bá ìpínlẹ̀ wa rìnrìn àjò ẹlẹ́dàá ó ké pẹ̀lú mi jẹ́. Olúwa wo tí ọkàn mi àti àyà mi tí mo fi fẹ́ ọlọ́run. Ní gbogbo ilẹ̀ yìí inú omi jẹ́ wa nù. Má jẹ́ kí olóòótọ́ kó kú sí ipò ṣìkà. Má jẹ́ kí àwọn tí wọ́n jà fún òmìnira kí wọ́n sọ ẹ̀mí wọn nù mọ́. Dáríjì ọlọ́run. Ẹlẹ́dàá dáríjì wá kó sì pa àṣìṣe wa rẹ́. Torí ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo tó kú lórí igi àgbélébù tá a kàn mọ́ igi. Wo ti gbogbo ìdílé wọ̀nyí ọlọ́run kó sì dáríjì wá. Bá gbogbo ẹ̀ṣẹ̀ ìdílé rẹ̀, gbogbo ẹ̀kú tá a ti fi mú ojú ògo rẹ̀ bínú. Yíjú àánú sí wa. Tó gẹ́ ọlọ́run. Ẹ̀ṣẹ̀ dá ayé gbogbo tó gẹ́. Dìde fún ìrànlọ́wọ́. Pété àwájà. Kí ayé sọ mọ́nù bá. Kí ayé sọ àwọn bàbá wa nù. Kí àwọn ìyá wa tó máa ké kẹ́yìn pépé. Wọ́n ké ìgbé oró. Kò ì tí sí wa láti gbóhùn ọlọ́run ṣẹ̀dá gbogbo ayé. Má ṣe wo àṣìṣe àwọn wòlíì. Má ṣe wo àṣìṣe àwọn àgùntàn. Ìwọ wí nínú ọ̀rọ̀ rẹ pé ṣé ìwà bá ìgbàgbọ́ láyé bí? Ọlọ́run fún ìgbà ìkẹyìn rèé o. Tí mo tó fi omi jẹ́ mi bẹ̀ ọlọ́run. Jẹ́ kí kúrò lórí ilẹ̀ ayé yìí pẹ̀lú ìpẹ́yìn kékeré àwọn ènìyàn. Ìfi ìjọba rẹ̀ sílẹ̀ jẹ́. Ó ti ta kókó ọlọ́run. Jẹ́ kí àwọn ènìyàn tó bá jẹ́ ẹ̀mí mi ni kí fi lélẹ̀ ọlọ́run. Kí àwọn ènìyàn kí wọ́n lè gbé ní àlàáfíà. Ṣe èyí fún mi gẹ́gẹ́ bí èrò rẹ̀ ọlọ́run. Ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà. Bàbá màmá tó ń gbọ́ mi. Ẹ̀gún nínú ilé rẹ̀ ọlọ́run kó parẹ́. Mọ́mí ìwọ náà kúrò nínú àṣìṣe ẹ̀. Dáàdì ìwọ náà kúrò nínú àṣìṣe rẹ̀. Kúrò nínú tó ń là kọjá yẹn. Torí pé ìyà yìí ti tó gẹ́. Ọlọ́run yóò sì dìde fún ìbínú. Má jẹ́ kí ìbínú ọlọ́run kó wá sórí ẹ. Má jẹ́ kí ìbínú ọlọ́run kó wá sí lórí ìran rẹ. Jáwọ́ kúrò nínú tó ń ṣe. Ìwà ìbàjẹ́ tó ń wù lọ́wọ́lọ́wọ́ yẹn kúrò ńbẹ̀. Kúrò ńbẹ̀. Yé ṣe bàjẹ́ mọ́. Torí lẹ́yìn èní sí ọjọ́ kejì which is ọjọ́ kẹrìnlá tí a fi fún mi, ẹ̀san yóò bẹ̀rẹ̀ lórí gbogbo àwọn òṣìkà lórí ilẹ̀ yìí. A ó gbẹ̀san lára yín o. Torí pé Bíbélì sọ pé a ó gbẹ̀san bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ìran kẹrin. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ sì gbà ọ́ láti kó yí padà. Ó ṣe ìrònú pìwàdà. Ẹ̀yin wòlíì, ẹ̀yin pásítọ̀, gbogbo administrator, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ̀yin blogger, gbogbo yín pátá ni mo ké sí, gbogbo àgbáyé pátá ni mo ké sí. Ẹ kúrò nínú ìwà ẹ̀bi yín torí pé ìjọba Ọlọ́run kò sí dẹ̀dẹ̀. Ẹ ronú pìwàdà yóò kà wọ́n lọ́jọ́ kan. Ibi àti òṣè yóò dé bá ọ. Kúrò ńbẹ̀. Má ṣe sá fún ẹ̀gún èyí tí Ọlọ́run tó mú bọ̀ nínú ìrìn àjò rẹ̀. O ò ní gba ẹ̀gún o. Gbogbo ènìyàn ni mo súre fún lórúkọ Jésù nínú ìrìn àjò rẹ̀. O ò ní bá wọn sunkún. Ọlọ́run yóò wà pẹ̀lú ẹ̀mí yín. Ọlọ́run yóò sì dá yín láre. Kí Ọlọ́run kí ó wo gbogbo ènìyàn tí wọ́n ti ta omijé wọn sílẹ̀ fún ìrìn àjò yìí lẹ́nìí lórúkọ Jésù. Lẹ́dàá fi dáríjì wá kó sì pa àṣìṣe wa rẹ́. Yóò dára fún yín. Orúkọ mi ò yí padà. Wòlíì Ọmọọba Abíọ́dún. God bless you. This way with you. See you in the same time tomorrow.